ما شاء الله. صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أهل الله وعلى كل من آمن بدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àtúndúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí, a sì kára ọpẹ́ wa pé alhamdulillahi rabbil alamin. Ọlọ́run tí a dúpẹ́ fún yìí náà ni ọba alágbára lórí gbogbo nǹkan, tó sì já sí pé kò sí tí a pa Ọlọ́run ọba mi tágbára rẹ̀ ò ká. Àwa tí ara agbára rẹ̀ tí ń lò lórí wa táwa náà fi ń ṣẹ̀mí, tó lóun kádàrá wípé
káwa náà ṣẹ́kù láyé ká sì tún wà láàyè. Àwa ń kí Ọlọ́run látara agbára yìí, a sì ń yìn à ń gbé tóbi nítorí pé a mọ̀ pé kò sírú ẹ̀, mímọ́ rẹ̀ àti gíga ọlá rẹ̀. Ẹni ó jásí pé ní tó bá wọn Ọlọ́run ní máa ṣe, àrà tó bá sì wọn Ọlọ́run ọba náà ní máa dá. Àrà tó Ọlọ́run ọba mi bá sì dá, ẹnìkan ò lè yí ipò. Ọlọ́run yìí náà là ń dúpẹ́ fún, òun náà là ń yìn, òun náà là ń kí tàǹkì. Àwa tara kíkí Ọlọ́run tá ń kí Ọlọ́run tá ń yìn Ọlọ́run. Àwa fi tọrọ ìkẹ́gẹ̀ fún aṣíwájú wa, ọ̀gá wa, àwòkọ́ṣe rere wa, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kọ́lọ̀ ń dákun bá wa kẹ́, kó sì bá wa gẹ̀ẹ́. Àwa tara ìkẹta tọrọ fún Nábì àṣẹ́kùbọ̀ rẹ̀ kó máa bá àwọn sàhábà al-kiram wa tabi'in àti gbogbo àwọn ará ilé Ànábì látòkè délẹ̀. Kólu Ọlọ́run dákun bá wa ṣàlékún kẹ́gẹ̀ rẹ̀ fún wọn àti gbogbo àwọn mùsùlùmí táwọn náà wáyé tí wọ́n jẹ́ kí Islam lọ bẹ́ẹ̀ kó pa sófo nígbà kan nínú gbà tó fi wọ́n sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ tó fi dórí Maulana Sheikh Adam Abdullahi Al-Ilori, tó fi dọ́dọ̀ Maulana Sheikhuna Kamaluddin Al-Hadabi, Sheikhuna Tajul Adab, Sheikh Tajul Mu'minina, Sheikhul Muzammil, Sheikh Yusuf Al-Ibuaji. Ọlọ́run bá wa ṣàlékún kẹ́rẹ̀ fún gbogbo wọn àti gbogbo wọn yányán tó mọ̀ wọn láwọn tí ó já sí pé ní Ọlọ́run orúkọ wọn èyí sábà sí lẹ́nu wa, táwọn náà ṣiṣẹ́ Ọlọ́run tó sì já sí pé orípa iṣẹ́ wọn ò parẹ́. Bí ò bá sì ṣiṣẹ́ wọn, ó ṣeéṣe kíṣẹ́ mọ́dọ̀dọ̀ àwa náà. Atọrọ kẹ́gẹ̀rẹ́ fún wọn. Maulana Mustapha Sublulu Sunusi, Ọlọ́run bá wa kẹ́ wọn, àti Maulana Fadilatu Sheikh Muhsin Aidu, àti bàbá wa Maulana Sheikh Abdulatif Amuni, àti Maulana Jirjis Akodo rahmatullahi ta'ala alayhim. Látara bá nínà àtúnwá tọrọ ẹ̀mí gígùn àtàláfíà tó pé fún Maulana Mudirul Markaz. Àlékún àláfíà ara, àlékún àsọbádé, àlékún mímọ̀ wí, àlékún mímọ̀ sọ, àlékún àṣeyọrí. Ọlọ́run bá wa ṣe fún bàbá náà. Ọlọ́run dákun má fi rírí bàbá náà má fi pa wá lẹ́kún. Ọlọ́run dákun iṣẹ́ rẹ tó gbélé wọn lórí tó fi já sí pé níbi kásòdodo ká sojú abẹ́ǹkó ká má wo kílẹ̀ nìkan ó wí kílẹ̀ nìkan ó sọ, tó sì já sí pé ní tí wọn Ọlọ́run ọba mi náà sì fẹ́ ká bó ti fẹ́ kẹ́ni tí ó jíṣẹ́ Ọlọ́run ọba orínú ni tó dìídì sọ́nú al-Qur'ani fún Ànábì rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam wípé alladhina yuballighuna risalati Allahi wa yakhshawnahu wa la yakhshawna ahadan illa Allaha wa kafa billahi hasiba. Ìwọ Ọlọ́run jẹ́ wá pé alladhina yuballighuna risalati Allah, àwọn tí ó máa jíṣẹ́ Ọlọ́run tàbáwọn tí wọ́n ń jẹ lọ́wọ́ tàbáwọn tí ó padà tún láwọn fẹ́ máa jẹ́. Ọlọ́run ni yakhshawna, Ọlọ́run tí wọ́n jíṣẹ́ rẹ̀ yẹn ni kí wọ́n páyà rẹ̀, náà ni kí wọ́n jáyà rẹ̀, ni kí wọ́n bẹ̀rù ẹ̀. Kán má bẹ̀rù kílẹ̀ nìkan ó fi ṣe àwọn, kílẹ̀ nìkan ó sọ sáwọn, ìwà ìdààmú wo lẹ́nìkan ó kó bá wọn. La yakhshawna ahadan illa Allah, kán má páyà ẹnìkan yàtọ̀ sọ́lọ́run tó níṣẹ́ tí wọ́n fẹ́ jẹ́ nìkan. Ó ní wa kafa billahi hasiba, torí pé Ọlọ́run ọba tí wọ́n ń jíṣẹ́ rẹ̀ ní ọba yẹn tó láti dáàbòbò wọn kó sì mójútó wọn. A sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n mójútó bàbá náà, torí pé Ọlọ́run ò dójú tì wọ́n, kò sì dójú àdúrà tì wọ́n, kò sì padà lẹ́yìn wọn, kò sì má padà láéláé. Níjọ́ tí ọ̀tá lóhun ó di tí ọ̀rẹ́ dọ̀tá mọ́ wọn lọ́wọ́, tí wọ́n rọ́mọ ẹ̀yà tóhun náà tún di ọ̀tá níjọ́ ogun le, Ọlọ́run ní mo dé mi ò ní fi ọ́ lẹ̀. Ọlọ́run dákun mọ́ fi bàbá náà lẹ̀ láéláé o. À ń dúpẹ́ ní owó Ọlọ́run pé wá tá ń dá jákòrè náà ó túbọ̀ máa lékún lára wọn bí la ilaha illallah. Gbogbo àwọn tí wọ́n sì ń bá wa sàmí lórí àdúrà náà, ọ̀rọ̀ tí wọ́n náà ò ní dàrú láéláé. Ọlọ́run ò ní máa wò wọ́n níran la ilaha illallah. Ẹ̀mí gígùn àláfíà Ọlọ́run kó máa bá bàbá náà,
ẹ dákun ẹ bá wa máa share ètò yẹn torí pé nẹ́tíwọ̀kì ni ò lálàáfíà púpọ̀ gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ṣe ń palẹ̀ mọ́ láti gbìyànjú pé inshallah tí ó máa fi máa di bí ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run inshallah gbogbo nǹkan ó ti máa yóò yàtọ̀ dáadáa pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run inshallah subhanahu wa ta'ala. A fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí ipa rẹ̀ tọ́lọ́run ọba mi kó lórí bàbá náà tí ó sì dùn mọ́ àwọn ẹ̀dá kan nínú tí wọ́n torí rẹ̀ ń fapá jánú tí wọ́n ń fapá janlẹ̀ tí wọ́n ń fẹsẹ̀ janlẹ̀ kò sì sí tó kan lọ́hun èyí tọ́lọ́run bá fẹ́ ṣe ni ó máa ń ṣe torí pé wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin lè fẹ́ kẹ́nìkan ṣubú àfi tó bá mi bá fẹ́ kó luwa rẹ̀ ṣubú sì lè fẹ́ kẹ́nìkan ó ga àfi tọ́lọ́run bá gbé ga ìtẹ̀yìn fẹ́ yẹn ò lè ṣe láì bá já sí pé ní Ọlọ́run bá fẹ́ kó ṣe Ọlọ́run ò sì fẹ́ kó ṣe a sì dúpẹ́ fún pé kò jẹ́ ó ṣe Ọlọ́run jẹ́ á rí bàbá náà pẹ́. Àwọn àǹfààsìkò yìí náà tún ṣàdúrà fẹ́yìn ọmọ ìyá wa tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ òdodo àti dáadáa Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún yín àtẹ̀yin tẹ́ ń wò wá lọ́wọ́ ẹ̀yin tẹ́ padà tún jọyìn wa pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Naam, ẹ rí i pé ọ̀rọ̀ wa tòní kò ní jọ́rọ̀ tí ó gùn kò sì ní jọ́rọ̀ tó pẹ́ torí pé mi náà fi àyè kékeré kalẹ̀ ni láti pé kí n lè wá ṣe. Mo tún wá fàsìkò yìí ṣàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń ràn wá lọ́wọ́ lórí ètò wa. Ìrànlọ́wọ́ Ọlọ́run ò ní ṣe nígbà kankan nínú ìṣẹ̀mí yín lórí àrísìkí ni o, jíjẹ mímu ni o, àlàáfíà ni o, ìlọsíwájú ni o, ìgbéga ni o. Ọlọ́run máa bá mi ṣe fún yín pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bí la ilaha illallah. Àtẹni ó ṣe tó tóbi àtẹni ó ṣe tó kéré kódà débi ẹni tí ń wò wá tí ń lo dátà owó lòun náà ń dá sí náà ni kódà débi ẹni tí ń wò wá tí òun náà ò ní láìkí ń ta aṣọ kò ní lọ́ọ̀fù ẹ̀ kò ní ṣíà rẹ̀ òun náà wá wò owó lòun náà ná. Ọlọ́run dákun má jẹ́ kó òun náà pàdánù bí akila hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm. Kódà àwọn kan bẹ aláníyàn ni wọn àníyàn náà sì dá wọn máa láníyàn yìí pé Ọlọ́run báwo ni ìbá sì ṣe jẹ́ kọ́lọ́run sì kẹ́mi kí n wá ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ lára àfáà yìí àwọn èèyàn náà wà bẹ́ẹ̀ bó ti ń sọ nìna àánú Ọlọ́run ó sì máa bánú ayé rẹ̀ gbogbo tó kóró mẹ́ yóò sì máa dádùn bí akil hayyil qayyum alladhi la ta'khuzuhu sinatun wala nawm wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Naam, ẹ rí i pé nínú ọ̀rọ̀ kan tí mo sọ kọjá lọ àkọ́kọ́ ni pé ẹjẹ́ ọkọ̀ lọ mọ̀ wípé àwọn al-anbiyahu war-rusul àwọn ànábì Ọlọ́run àtàwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n kọjá Ọlọ́run ló dá wọn lọ́lá ló pàtàkì wọn ó sì tún dá wọn kan ó ní kọ́lá àwọn ju tàwọn kan lọ. Àwọn ànábì Ọlọ́run alápọ̀nlé ẹ̀dá ni wọ́n ọlọ́lé èèyàn ni wọ́n bí wọ́n ti wọ́jà lápọ̀nlé yẹn ẹnìkan ò gbọ́dọ̀ wá yẹpẹrẹ ànábì kan nú ànábì Ọlọ́run. Bẹ́ẹ̀ náà tó fi wá dọ́dọ̀ ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ẹni àpọ́nlé púpọ̀ ni àwọn tí wọ́n sì bá lò gbà ẹni àpọ́nlé làwọn náà tẹ́nìkan ò lè yí ipò ẹnu pé wọ́n rà nẹ́bì sójú wọ́n bá nẹ́bì lo ayé wọ́n bá nẹ́bì ṣẹ̀mí ọlá kan ni fáwọn náà so tẹ́nìkan ò lè yẹ kò wá mí ò nínú látijọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ lórí social media yìí pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí èmi ò tí ì rẹ́ nìkan tó wá lánú tó bẹ̀rẹ̀ sí ní bú sọ̀hábà láti inú ara rẹ̀ tàbí fẹ́nú ara rẹ̀ mi ò rẹ́ nìkan kódà kó wá já sí pé ẹjẹ́ àgbọn tí wọ́n ń pèlè ebú ká máa búyàn ó yàtọ̀ sí wípé wọ́n ń sọ̀rọ̀ nípa ènìyàn so wọ́n àjọra wọn àìjọra wọn yìí kò kìí ṣe tí a lè gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn tá a lè máa fi wọn ara wọn tí ó máa fi já sí pé ní àwọn as-sahabul kiram tí wọ́n ń jẹ́ sọ̀hábà Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam alápọ̀nlé ènìyàn ni wọ́n ẹnìkan ò lè kéré wọn ẹnìkan ò lè yẹ̀yẹ́ wọn ẹnìkan ò lè yẹpẹrẹ wọn èyí tó wá burú jù nínú ọ̀rọ̀ tí ó máa jẹ́ àbòsí lọ́dọ̀ àwọn èèyàn ní kẹ́nìkan wá máa sọ pé wọ́n ń bú sọ̀hábà látara wípé wọ́n ka àkọọ́lẹ̀ táwọn tí wọ́n jẹ́ ulamahu sunna
àwọn àfáà súnnà tí wọ́n kọ kalẹ̀ látara pé ká lè mọ̀ pé àwọn nǹkan báyìí ó wáyé rí, àwọn nǹkan báyìí ó ṣẹlẹ̀ rí. Ìwà ka nǹkan yẹn kò mú ìtumọ̀ wá pé ẹni tí ń ka nì ó ń bú wọn, ẹni yẹn ń sọ àkọọ́lẹ̀ tí wọ́n sọ nípa wọn. Láwọn tí wọ́n sì sọ àsọọ́lẹ̀ yìí tá a mọ̀ pé àwọn tí wọ́n fẹsẹ̀ rinlẹ̀ ni wọ́n, àwọn olódo ni wọ́n, àwọn olódodo ènìyàn ni wọ́n, àwọn tí wọ́n dúró déédéé ni wọ́n. Bóyá nínú àwọn tábàáìn lẹ́yìn wọn ni, tàbí nínú àwọn tábàáìn láwọn tí wọ́n gbà yí pé thiqatun, àwọn tí wọ́n jókòó déédéé tí wọ́n fẹsẹ̀ rinlẹ̀, láwọn tí wọ́n pè ní hudulun, onídéédé làwọn náà. Tá bá wá ń kà á lápèjúwe, tá bá ń ka al-Qur'an tí ń jẹ́ ìwé Ọlọ́run tó sì yọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run sọ̀rọ̀ ànábì Adam alayhi salam léyìí tí ń já sí pé ní wa huwa abul bashar, òun ni bàbá gbogbo ń tà ń pè ní ìran ènìyàn níbi ó ti bẹ̀rẹ̀ débi tó ń lọ. Bọ́lọ́run tí wá sọ̀rọ̀ rẹ̀ yìí, àwọn ọ̀rọ̀ kan ń bẹ tọ́lọ́run sọ ń pa rẹ̀ nínú al-Qur'an tó yẹ pé ó wá látọ̀dọ̀ Ọlọ́run tá a máa kà á, tó sì já sí pé Ádámà fún rẹ̀ tí wọ́n bá dá jókòó, tí wọ́n bá kà á fún kò lè dùn mọ́, kò lè tẹ́ lọ́rùn. Àmọ́ nítorí pé Ọlọ́run ọba sọ, àyímọ́ lè kà kò sí. Lápèjúwe, Ọlọ́run sọ̀rọ̀ nípa ànábì Adam alayhi salam látara ìṣẹ̀lẹ̀ tó wáyé láàrin òun àti àwọn màláíkà, tọ́lọ́run bá fi wá fàdọ́là Adam tó gbọ́lá fún, tó ní wa 'allama Adam al-asma'a kullaha thumma 'aradahum 'ala al-mala'ika. Gbogbo wa láti gbọ́rú tàn bá ní lọ bẹ́ẹ̀. Ọlọ́run padà wá pọ́n Adam lé pẹ̀lú pé uskun anta wa zawjuka al-janna, pé ìwọ àti ìyàwó rẹ̀ ẹ wọnú al-janna lọ, kẹ́ẹ̀sì máa jẹ, ẹ máa mú bẹ́ẹ̀ débi tẹ́ ẹ bá lè jẹ́ dé láìláàlà. Gbogbo èyí tá ń wí ní Ọlọ́run ọba ń sọ, ó fi pọ́n wọn lé ní. Níjọ́ tí wọ́n padà tún wá padà ṣe nǹkan tó yẹpẹrẹ wọn, Ọlọ́run sọ sínú al-Qur'an látara wípé wọ́n ṣe ń tọ́lọ́run ò fẹ́ kí wọ́n ṣe. Ìwà ṣe ń tọ́lọ́run ò fẹ́ kí wọ́n ṣe yé, Ọlọ́run á bá tú wọn láṣìírí síta, táwọn náà ríra wọn tí ò tẹ́ wọn lọ́rùn, tó pa wọ́n lẹ́kún, ó sì bà wọ́n nínú jẹ́. Káwá sọ pé báfà bá ti wá mẹ́nu débẹ̀ kò gbọdọ̀ sọ, tó bá sọ ó bu Ádámẹ̀ ni. Àkọ́kọ́ rí pé ọ̀rọ̀ ẹni tí ò ní làákàyè ni. Irú ẹ̀ tá bá lọ ka ìtàn ànábì Ádámù náà sí dáadáa, a rí pé Ádám huwa rajulun salih, èèyàn rí ni. Àmọ́ ó ní àwọn ọmọ méjì kan tá a gbọ́ wípé ìkan pa kan nínú wọn nítorí obìnrin. Kò dùn mọ́ Ádám, kò sì tẹ́ lọ́rùn, ọ̀rọ̀ ìbànújẹ́ ni lọ́dọ̀ rẹ̀. Tá bá fẹ́ ka al-Qur'an, ṣé ká wá yẹ bẹ́ẹ̀ lẹ̀ nítorí pé nǹkan nì bóyá ó tàbùkù fún Ádámà tàbí ó tàbùkù fún àwọn ọmọ rẹ̀, tó sì láwọn ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ fàyọ lára nǹkan yìí. Gbogbo àfáà ní máa kà, gbogbo mùsùlùmí ní máa kà, wọ́n ní sọ pé nítorí Ádámà ni ó, ẹ má jẹ́ aṣọ èyí tó kù díẹ̀ káàtó nípa rẹ̀ tọ́lọ́run sọ nínú al-Qur'an, a máa wí náà ni. Bẹ́ẹ̀ náà tá a bá lọ wo ànábì wa Nuh alayhi salam, nínú ìṣẹ̀mí tiẹ̀, ó lò gbésí ayé tó dáa, ó lò gbésí ayé tó dùn. Àmọ́ lára àdàmú tó ní náà ni wípé ó níyàwó, tíyàwó náà ò dáa, tó jẹ́ dàmú, tó jẹ́ wàhálà sínú ayé ẹ̀. Ọlọ́run ò torí ẹ̀ kó mọ́ sọ, Ọlọ́run fi ń ṣàpèjúwe fáwa náà. Ó wá bí ọmọ, tọ́mọ náà ò bá rìnà Ọlọ́run, tọ́mọ náà sì bódò lọ. Tọ́lọ́run sì ń bá ànábì Núhù wí nígbà tí ń sọ fún Ọlọ́run wípé, inna ibni min ahli, ṣọ́rọ́mọ̀ mi nínú àwọn ará ilé mi ni, wa inna wa'adaka la haqqu, àdéhùn tó sì ṣe àdódó ní. Ọlọ́run bá Núhù wí, la tas'alni, má tún bi mí léèrè rú ẹ̀ mọ́, ma laysa laka bi ilmun, tó bá tún bi mí léèrè ó dẹni yẹpẹrẹ. Káwá sọ wípé kí wọ́n náà má padà lọ di aláìmọ̀kan, béèyàn bá sì dé aláìmọ̀kan ó ti dé ìyàn yẹpẹrẹ. Káwá ní nígbà tọ́lọ́run ti wá sọ bẹ́ẹ̀ nípa ànábì wa Núhù, a gbọ́dọ̀ ká, a gbọ́dọ̀ sọ, a gbọ́dọ̀ wí.
bẹ́ẹ̀ 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 ká padà wá sọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run tó kù tí wọ́n ń sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ a máa rí pé bọ́lọ́run ti ń wí àwọn nǹkan kan náà ló ní àwọn àbáwí kan tó fi ń tẹ̀lé tó fi dọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam tá a fi ń rí áyà tí ó máa sọ pé àbásà wàtàwàlà láwọn áyà tí ó máa bá ànábì wí látara wípé ó fẹ́ ṣí ẹsẹ̀ gbé léyìí tọ́lọ́run ò fẹ́ kó gbé bẹ́ẹ̀ tí ó fi ṣàtúnṣe rẹ̀ káwá ní irú eléyìí a gbọ́dọ̀ ká tá a bá ti wí ó ti tàbùkù fún àti dáràn ṣe là ń bú rárá ní ó máa fi já sí pé ọ̀rọ̀ àwọn sàhábà al-kiram radiyallahu ta'ala anhum kò sẹ́nìkan tó jiyàn sí wípé wọn lọ́lá lọ́dọ̀ Ọlọ́run ọlọ́lé èèyàn ni wọ́n lọ́lá jù wá lọ fáà wọ́n sì tóbi jù wá lọ fáà àmì yìí táwa ń wí náà ni wípé àlíyù afdalu minhum tá a bá ń sọ̀rọ̀ fọ́dílù nínú ọlá ẹnìkan tó lọ́lá bí Sayyiduna Àlí ò sínú wọn gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ Ọlọ́run àtàkọọ́lẹ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí pé kí la fẹ́ mú wá nínú ọ̀rọ̀ tí mo ń sọ yìí mo fẹ́ yọ nǹkan bẹ̀ ni o ẹ̀rí wípé òpònú kan tí wọ́n pé ìwà aláìlala ni wọ́n máa wù lé wọn ló bá lọ gbé fídíò mi ó wá ní ẹ gbọ́ látara pé mo sọ wípé àwọn sàhábà kan wọ́n gbìmọ̀ pọ̀ láti gbẹ̀mí Ànábì Muhammad tó bá já sí pé ẹ̀gbọ́n ti wọ́ tó ń jíṣẹ́ Ọlọ́run káàkiri tó bá yẹ kó bá nímọ̀ nípa ìsìláàmù ni ọ̀rọ̀ ni ò ní tuntun lọ́dọ̀ rẹ̀ in tó sì fẹ́ ṣe ni pé o fẹ́ lọ́ mi wọnú ọ̀rọ̀ yín tí ó kàn mí ìwọ tí wọ́n bá ní tìjú ìwọ pẹ̀lú ẹni tó yẹ kán máa sọ̀rọ̀ lórí social media kó sọ̀rọ̀ mọ́ níwọ tó ní bí ire tó jáde láti ilé ire tó yẹ pé ẹ̀yin àti ṣe ìtọ́nà ẹjọ́ ń jẹun ni tóbìnrin bá ṣẹ̀yìn lé yín ẹ sọ́dà jẹ́ ẹ sì fàlìjẹ̀nú ṣe yóò wá máa ṣe gángangan tí ò wá ní kò lẹ́nu yín láti yẹ̀yẹ́ obìnrin tó bọ́ sórí bẹ́ẹ̀dì tẹ́ẹ̀fẹ́ láti máa yẹ̀yẹ́ ẹ̀ níta so tí gbogbo èèyàn bá ń sọ̀rọ̀ ìwọ wá ń sọ̀rọ̀ in tí mo ń sọ tí mo máa ń pa rẹ̀ ni kìí ṣe in tó lákọọ́lẹ̀ ni àkọọ́lẹ̀ yẹn ó wà rí torí pé béèyàn bá ponú ní máa ń ṣe bí ti yẹn gbogbo ń tẹ́yìn bá ti rí lẹ́yìn fẹ́ fi jà ọ̀bẹ nìkan jà gbá gbogbo ara alé lójú olórí ibú ní jẹ́ bẹ́ẹ̀ olórí ibú ní jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n pé ń gbà kan rí ẹ̀gbọ́n rẹ̀ fẹ́ wọ́ mi sí kò sì kàn mí ẹ̀yin ló mòfò tẹ́ ń bá kiri ẹ sì ṣòfò náà débi pé ẹ yẹ̀yẹ́ bàbá tó bí yín lọ́mọ ẹ sọ bàbá yín dẹni yẹpẹrẹ láwùjọ tí gbogbo èèyàn ń sọ nǹkan tí ò dáa sínú ilé yín sí bàbá tó bí yín ẹ̀yin yìí náà ìrònú wá yín táwọn èèyàn ń sọ tí ò dáa sí bàbá yín ó ìrònú yẹn náà pẹ̀lú tẹ́ ẹ fi tètè láǹfààní tẹ́ ẹ jẹ́ kí bàbá ní ó ronú parẹ́ lọ́nà tí ò dáa lẹ́yìn ọmọ òfò tí wọ́n bá bí yàn wọ́n máa túnra rẹ̀ bí ni ẹ sọ bàbá yín dẹni yẹpẹrẹ láwùjọ lọ́dọ̀ àwọn èèyàn wọ́n tún wá ń wọ́ ìyá yín náà sí tòun ti bẹ́ẹ̀ ẹ tún múra sí tẹ́yìn bá jọ ọmọ rẹ̀ tẹ́ ẹjọ́ lórí rẹ̀ ọmọ àà ṣé bẹ́yìn tí ń ṣe lónìí tẹ́ mú àbùkù wálé fún ìyá àti bàbá yín ó ti dájú pé lọ́la àwọn ọmọ yín ó ra àbùkù tó jù báyìí lọ fún yín ó wá gbé fídíò náà lórí wípé àwọn sàhábà kan wọ́n fẹ́ gbẹ̀mí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ló yẹ pé tó bá wo àkọlé ọ̀rọ̀ tá a jọ ń bára wa sọ yìí ó rí pé tí ń bẹ́ẹ̀ ni pé àwọn àwo ni wọ́n fẹ́ gbẹ̀mí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam èmi kọ́ lè mi wí yóò jáde lẹ́nu Ànábì fúnra rẹ̀ yóò sì jáde nínú kútúbùl ahadithi lọ́dọ̀ àwọn ulamahu sunna lọ́dọ̀ wọn. Naam ibi mo ti wá yà lọ ní wípé Ọlọ́run sọ̀rọ̀ ẹnìkan ó wá sọ bá mi káwá ní ta bá ti wá sọ
ọ̀rọ̀ burúkú là ń sọ rárá o Ọlọ́run ló mọ iye bí tọ́lọ́run ti bá nà Muhammad wí tá a sì ń kà á lónìí tọ́lọ́run bó mọ lérí ìyà sí tọ́lọ́run bó mọ sọ ọ̀rọ̀ fún a sì kà á ní nítorí pé ó jà nà Muhammad ẹ má jẹ́ akábẹ́ o ẹ má jẹ́ awí o ẹ má jẹ́ asọ o gbogbo ẹni tọ́lọ́run bá sì dá tó ní apá dáadáa láyé ló lápá kejì Ọlọ́run ò dẹ ẹnìkan tó dá síbì kan tí ó kù síbì kan àfọlọ́hun nìkan kódà àwọn ànábì Ọlọ́run wọn níbi tí wọ́n máa kù sí ànábì Yunus alayhi salam ṣe àpọ́nlé ni fún pé Ọlọ́run bá ránṣẹ́ wọ́n wá kó wàhálà bá ń bí ó ti lọ jíṣẹ́ ó wá bínú kú òun bẹ́ẹ̀ Ọlọ́run wá bínú sí ẹja wá gbé mi ṣàpọ́nlé ni fún ṣé tá a bá ti wá sọ pé ànábì Yunus ṣe báyìí ó ẹja wá gbé mi ó sì wá nú ẹja ó padà wá tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run wá padà wá yọ́nú sí tọ́lọ́run dẹ̀ ń sọ pé wàláwùlá annahu yusabbihu tí ìbá ṣe pé òun náà ń ṣe àfọ̀mọ́ fún wa ní làlábìtà bí bá tí ní ila yawmi yub'athun inú ẹja yẹn ni ìbá wà títí dọjọ́ àjíǹde ìyẹn ni pé tí ó fi kú síbẹ̀ tí ó fi jẹrà síbẹ̀ tí ó fi dìde mbẹ̀ ẹja gbé Yunus mi ṣàpẹẹlẹ ní fún ànábì Yunus àmọ́ à ń kànú al-Qur'an ẹnìkan ò sọ pé tá a bá kà á ń bú Yunus ni àbá ń kàn án lábùkù ni ànábì Dawud alayhi salam níjọ́ tí wọ́n kó ọ̀rọ̀ wọ́dọ̀ ẹ̀ ó ní n tó ṣẹlẹ̀ Ọlọ́run ọba mi bá wí inna ja'alnaka khalifatan fil ardi fahkum bayna an-nas bil adl aw bil haqqi wa la tattabi'il hawa nítorí pé ó ti dájọ́ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó máa lò fẹ́ ẹnu dá tí ò dúró den tó wá látọ̀dọ̀ Ọlọ́run sì bá wí káwá nígbà Ọlọ́run ti bá wí bá bá sọ ìwà tó wù tọ́ba mi fi bá wí yẹn káwá ní à ń kan lábùkù ní bí ìgbà tá a máa ń tà ń ṣe ni ìyẹn ló fi já sí pé àwọn sahaba al-kiram radiyallahu ta'ala anhum ajma'in Olúwa Ọlọ́run dákun bá wa ṣàlékún kẹ́ fún wọn kó bá wa kẹ́ wọn ẹni àpọ́nlé ni wọ́n lọ́dọ̀ wa tẹ́nìkan ò rí iyẹ̀ ẹnìkan ò sì bú wọn ẹlọ́mú tí wọ́n ń pè ní kéèyàn bú ni wá ó yàtọ̀ sí pé kéèyàn máa ka nǹkan tó wá lọ jẹ́ ebú àwọn tí wọ́n kọ́ lẹ̀ àwọn ló yẹ ká wá máa bá wí kìí ṣe ni ó kà á wọ́n dẹ̀ ń pe kíní kan ní kìtìmánul ilmi aw kìtìmánul haqqi kéèyàn ró ti tọ́ kó fi pamọ́ tàbí kó rọrọ mímọ̀ kó fi pamọ́ táà Nábì sallam sọ pé man katama ilman ẹni bá mọ kíní kan ó sì fi nǹkan náà pamọ́ ó ní uljima bilujani min nar yawm al-qiyamah irú ẹni yẹn gàárì tí wọ́n máa fi so ẹṣin lẹ́nu nì èyí tí wọ́n fi iná ṣe ni wọ́n fi so lẹ́nu nù náà èyí tí wọ́n fi so lẹ́nu èyí tí wọ́n dánú náà ni látara wípé katamal haqqa wa katamal ilma ìyẹn làwọn ò fẹ́ kó ọ̀rọ̀ tiwa náà já sí bẹ́ẹ̀ tàbí innal ladhina yaktumuna al-haqqa Ọlọ́run láwọn tí wọ́n máa ń fi òtítọ́ pamọ́ lẹ́yìn tó títọ́ nì tó sì farahàn gbogbo eléyìí náà ni tọ́lọ́run ò fẹ́ kọ́lọ́run ọba kó síjú àánú wa naam ó wá rí pé àkọlé yìí àwa ń sọ wípé wọ́n pè kíní kan ní mahawalatu ightiyalu ar-rasul àwọn kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n fẹ́ dọ́gbọ́n láti lọ assassinate Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tá bá sì lọ wọnú al-Qur'an a rí pé Ọlọ́run dídì sọ wípé wa ma Muhammadun illa rasulun qad khalat min qabli ar-rusul afa in mitta aw qutila inqalabtum ala a'qabikum wa man yanqalibu ala aqibayhi falan yadurra Allaha shay'an wa sayajzi Allahu ash-shakirin Ọlọ́run sọ́nà kwa Ali Imran aya 144 ó ní ma Muhammadun kí ni Muhammad illa rasulun tó kọjá òjíṣẹ́ Ọlọ́run qad khalat min qabli ar-rusul táwọn òjíṣẹ́ kan ti wá ṣáájú tiẹ̀ táwọn náà ò sí láyé mọ́
mọ́dọ̀ tí wọ́n ti papòdà kalimatu khalat ó rí pé matat wọ́n ti kú lọ́lọ́wọ́n bá ń sọ mẹ́ in tó fi mọ̀ ní pé Ọlọ́run wá tẹ̀síwájú ó ní afa imita tí wà nẹ́bì náà bá tiẹ̀ wá kú àwọn kutila tàbí wọ́n pa tánà ìbá tiẹ̀ wá kú tàbí wọ́n pa tó fi mọ̀ pé Muhammadu ti ń sọ ní illa rasulun òjíṣẹ́ lòun náà qad khalat min qabli ar-rusul táwọn òjíṣẹ́ kan tí wọ́n ti lọ ṣáájú tí ẹ̀ wọ́n wáyé wọ́n ti papòdà wọ́n ti kú afa imita tó bá tiẹ̀ wá kú àwọn kutila tàbí wọ́n pa bí wọ́n ṣe ń pètèpèrú ẹ̀ inqalabutum ala aqabikum tẹ́ padà wá pẹ́yìn dà tẹ́lẹ̀ ṣe islam mọ́ tẹ́lẹ̀ kírù mọ́ tẹ́lẹ̀ gbàwẹ̀ mọ́ ala aqabikum Ọlọ́ni wa man yanqalibu ala aqibayhi tàbá rẹni tó pẹ́yìn dà tó lóhun ò ṣe ti wá mọ́ falan yadurra Allaha shay'an kò lè kó nira kankan bá Ọlọ́run kò ní kọ́lọ̀ mọ́ jọ Ọlọ́run yóò mọ́ jọ Ọlọ́run kò ní kẹ́sìn ó mọ́ jẹ́sìn yóò mọ́ jẹ́sìn Ọlọ́run ó yún àwọn tí ó máa ṣe sayajizillahu shakirin Ọlọ́run wá ní ṣaláyì mọ́sẹ̀sán fáwọn tí wọ́n bá dúró ti lọ́hun tí wọ́n appreciate Ọlọ́run tí wọ́n ń sin lọ́hun áyà kan nìyẹn tó fi mọ̀ yí pé káláwọn kan fẹ́ gbẹ̀mí Ànábì Muhammad sallallahu alaihi wasallam kìí ṣe tuntun torí pé áyà al-Qur'ani náà tọ́lọ́wọ́n bá náà tún fi ń ṣàlàyé ọ̀rọ̀ nínú al-Qur'an tí wọ́n fún rẹ̀ náà tó bá tún lọ ká tó bá lọ ká Suratu Tawbah áyà 73 ó rí áyà yìí ń bẹ̀ pé àwọn sọ̀hábà kan o wọ́n fẹ́ gbẹ̀mí Ànábì Muhammad kìí ṣe pé mi mú wí bẹ́ẹ̀ Ọlọ́run bá sọ bẹ́ẹ̀ àdísù náà sọ bẹ́ẹ̀ àwọn àfáà sọ bẹ́ẹ̀ kìí ṣe pé bóyá mẹ́bí mo wá wo kíní kan mo wá hún máwọn èèyàn bí wọ́n ṣe ń lérò yẹn naam Suratu Tawbah aya 73 nínú Suratu Tawbah yìí aya 73 yìí máa gbá o àwa bẹ́ẹ̀ aya 73 74 Ọlọ́ni yá ayúwà nabiyyu mo pè ìrẹ́ ànẹ́bì jahidil kuffara wal munafiqin jahidil kuffara wal munafiqin waguluzu alayhim já àwọn olùkọ́tọ̀ Ọlọ́run jà wọ́n lógun láti dáàbò bo ẹ̀mí ara ẹ̀ kán má bàa pa ẹ́ wal munafiqin àti nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n ń wò pé wọ́n ń bẹ̀ ṣe ìsìláàmù àmá wọn náà wọ́n ń pète pèrò bí wọ́n ṣe gbẹ̀mí rẹ̀ wagluzu alayhim ọ̀rọ̀ yìí mú ní kókó má fojú tó fúyẹ́ mú wa ma'wahum jahannam in tó ṣe kọjú ìjà sí wọn ni pé iná ni ibùgbé wọn wa bi'sal masir èyí tó sì burú jù níbi téèyàn ó padà sínú ni Ọlọ́run wá tẹ̀síwájú wọ́n ní yahlifuna billah wọ́n mọ̀ pé wallahi bí ti bọ̀dá alákọríhun wallahi inú ilé wọn ò jọ wọ́n lógún torí wọ́n fẹ́ mọ́ yàtọ̀ sáláìlálá torí kí láláìlálá máa ń ṣe bí kó má jẹ́ àwọn ní ńgbàtẹ́ fẹ́ yàn lé ayé tí obìnrin bímọ fún yín tẹ́tún wá lájẹ́ ni wọ́n lé wọn àjẹ́ inna lillahi wa inna ilayhi raji'un Ọlọ́ni yahlifuna billah wọ́n máa fọ́lọ́wọ́n bá búra máa qalu lórí ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ fún wa ní Muhammad Ọlọ́ni wa laqad qalu kalimatal kufur wàlálí wọ́n ti sọ̀rọ̀ tó yapatọ́ Ọlọ́run lẹ́yìn kí lọ́rọ̀ náà wọ́n qalu kalimatal kufur wọ́n ti sọ̀rọ̀ ìkọtọ̀ Ọlọ́run wa kafaru ba'da islamihim wọ́n ti di olùkọtọ̀ Ọlọ́run lẹ́yìn tí wọ́n láwọn juwọ́lẹ̀ kí ló sì fà Ọlọ́run
wa hammu qalu kalimatal kufr yahlifuna billah wọ́n fi Ọlọ́run bá búra ma qalu lórí ọ̀rọ̀ tí wọ́n sọ wa laqad qalu kalimatal kufr wà láàlí wọ́n ti sọ̀rọ̀ ìkọtọ̀ Ọlọ́run wa kafaru ba'da islamihim wọ́n ti kọtọ̀ Ọlọ́run lẹ́yìn ìjuwọ́jú sẹ́lẹ̀ wọ́n ti di kèfèrí lẹ́yìn Islam wọn Ọlọ́run ní kí ló fà hammu bima lam yanalu wọ́n pláàni tí ò ní lè ṣeéṣe ìyẹn ni pé wọ́n náà lọ́ka tafsiri dáadáa ó rí pé wọ́n pláàni láti pa Ànábì ni àwọn àwo ní nínú àwọn sahaba al-kiram radiyallahu ta'ala anhum torí pé ìdájọ́ wọn ò sí lọ́dọ̀ àwa Ọlọ́run ló ní ìdájọ́ wọn hammu bima lam yanalu wọ́n pláàni tí wọn ò ní rí ṣe Ọlọ́run ní wa ma naqamu kí ló dé tí wọ́n fi lérò pé ń tó kù ní káwọn gbẹ̀mí ìwà Ànábì Muhammad sallallahu alaihi wasallam illa an aghnahumullahu wa rasuluhu bí kìí ṣe pé nítorí pé Ọlọ́run bá pàtàkì wọn ó rọ̀ wọ́n lọ́rọ̀ òjíṣẹ́ Ọlọ́run náà rí wọn sí bàbàrà Ọlọ́run rí wọn pè wọ́n léèyàn Ànábì náà rí wọn pè wọ́n léèyàn àwọn náà wá ń jẹ nínú ọlá Ọlọ́run àwọn èèyàn ń fi wọ́n bàbàrà wọn Ọlọ́run ní fa in yatubu yaku khayran lahum tán bá ronú pìwàdà lórí tí wọ́n ṣe yìí ó lóore fún wọn o wa in yatawallaw àmọ́ tí wọ́n bá padà tí wọ́n sì ń gbèrò pé àwọn ó gbẹ̀mí rẹ̀ ayu azibuhumullahu azaban alima Ọlọ́run ó fi ìyà ẹlẹ́ta ìlérò jẹ wọ́n fi dunya wal akhirah láyé àti lọ́run àti lọ́jọ́ kẹ́yìn wa ma lahum fil akhirah min waliyyin wala nasir wọ́n sì ní rí ẹnìkan ma lahum fil ardi wọ́n ní rí lórílẹ̀ yìí min waliyyin wala nasir olùgbàlà kan tó lè gbà wọ́n lẹ̀ kó ń bí ìyà Ọlọ́run wọ́n sì ní rólùrànlọ́wọ́ kan tó lè ràn wọ́n lọ́wọ́ bí ìyà Ọlọ́run bá ní tó bá dé sí wọn tí ṣẹlẹ̀ rú rẹ̀ bá dé Al-Qur'ani la wá kà yìí àwọn wo ni wọ́n wá fẹ́ gbẹ̀mí Ànábì Muhammad sallallahu alaihi wasallam torí pé mi ò ní fẹ́ pẹ́ lórí kí torí pé kíní tí wọ́n ń lò yìí kò tí ì lálàáfíà tó dáadáa torí pé a ṣe ń bọ̀ wá ṣiṣẹ́ lórí yìí ni àwọn wo ni wọ́n wá fẹ́ gbẹ̀mí Ànábì Muhammad sallallahu alaihi wasallam asmahu alladhina hawalu qatla an-nabi orúkọ àwọn tí wọ́n já sí pé ní wọ́n pètèpèrò wọ́n ń dọ́gbọ́n láti gbẹ̀mí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá lọ katira wọ́n ń pè ní al-muhawalatu li iqtiyal ar-rasul àwọn ke tí wọ́n dọ́gbọ́n láti assassinate Ànábì tí wọ́n plan ní coup against ẹ̀ mo jẹ́ kí n padà sẹ́yìn ẹni ó kọ́kọ́ plan irú ẹ̀ láyé Umar ibn al-Khattab ni radiyallahu ta'ala anhu kó tó gba Islam tí wọ́n náà bá lọ kàtàn dáadáa al-muhawalatul ula mahawala yẹn pọ̀ ó ń lọ bí oríṣi ọ̀nà 6-8 táwọn èèyàn plan láti gbẹ̀mí Ànábì àkọ́kọ́ ẹni ó kọ́kọ́ plan kó òun gbẹ̀mí Ànábì Umar ibn al-Khattab ní níjọ́ tí ò tí gba Islam ìtàn yẹn náà ń bẹ nínú Sahih al-Bukhari ṣe ọ̀bẹ́ kò tí gba Islam ń gbà náà kọ́lọ̀n tó wá fi ìdáyà kó tó fi bá nínú ẹ̀mí tóun náà wá sọ dálẹ̀ ní jódó ìdàpọ̀ òun lọ gbẹ̀mí Ànábì tí ìdáyà Ọlọ́run wá bà lé lọ́kàn kọ́lọ̀n bá wá ṣe dáadáa fún wọn mahawala ẹlẹ́ẹ̀kejì ìyẹn lèmi wà sọ̀rọ̀ lé lórí ìtìyàlù mi òun lè pé ní mahawalatu ìtìyàlì nabiyyi fil uqba wọ́n fẹ́ gbẹ̀mí Ànábì ní ukuba láwọn tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ náà tó já sí pé sọ̀hábà ni wọ́n tí èésì yìí ṣe sọ̀hábà tó pamọ́ táwọn èèyàn ò dá wọn mọ̀ kìí ṣe àwọn tó jẹ́ pé ní ànídìí ká mọ̀ wọ́n àbí wọ́n mọ̀ wọ́n eléyìí èé ṣe tuntun pé àwọn sọ̀hábà kan kóra wọn jọ wọ́n fẹ́ gbẹ̀mí Ànábì lọ wo Musnadul Imam Ahmad ìbẹ̀m̀bẹ̀ tó bá lọ ka volume 5 owó bá ń bẹ̀ lọ wo tírà àfáwà At-Tabarani nínú Al-Mu'jamil Kabir ìbẹ̀m̀bẹ̀ lọ ka Majma'u Zawahid ó wà ń bẹ̀
Musnadul Bazzar ó ń bẹ́ẹ̀ ó wà nù volume 7 tó bá lọ ka ad-Diya'u fil Mukhtarah ọ̀rọ̀ yìí náà ṣe kí ni ó wà bẹ́ẹ̀ ó wà nù kutubul ahadithi tíra àdísù àwọn àfá ahlus sunnah wal jama'a kọlọmbá wa ṣàlékún dáadáa fún wọn kìí ṣe gbogbo yẹ́ ọ̀rọ̀ tẹ́nìkan ń hun àbẹ́nìkan ń sọ àwọn àfá àwọn yìí àfá sunnah ni wọ́n àfá tó fẹsẹ̀ rinlẹ̀ ni wọ́n àwọn ni wọ́n kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ ó sì wá mọ̀ wípé àwọn tí wọ́n fẹ́ gbẹ̀mí ànẹ́bì níjọ́ náà ó mọ̀ wípé sọ̀hábà ni wọ́n tí ò rújú lọ́ka tafsiri àyà tààkà ní ìsìn kódà ọ̀rọ̀ yín làdíìsù kan tí a Imamu Muslim tó sọ fún wa nínú àdíìsù wọn pé in bẹ nínú àwọn sàhábà o 12 munafiqan àwọn wọ̀nyẹn náà làdíìsù yẹn ló ń rí fàásí torí pé àkọ́kọ́ ni wípé 14 ni wọ́n Ànábì wá àwáwí fáwọn 3 kan pé wọ́n ti ronúpìwàdà ó wá láwọn 8 kan bẹ́nu wọn o la yadkhuluna aljanna wọ́n ní wọ aljanna hatta yalija aljamalu fi sammi alkhiyat àyàfi tó bá rọrùn fún ràkúnmí láti lè gba ìwò ìdí abẹ́rẹ́ kó gbà kọjá ọ̀rọ̀ yìí náà tó bá lọ ka tafsiru al-Fakhri Razi ó rí àwọn àlàyé tó kún kẹ́kẹ́kẹ́ tó kún bẹ̀ nípa káfàrú ba'da islamihim kọ́lọ̀n kó ṣàlékún dáadáa fún wa àwọn ọ̀rọ̀ tí mo wá kálẹ̀ yìí wọ́n wá lálẹ́ ọjọ́ náà torí pé wọ́n mọ̀ yí pé Ànábì ó dúró ní Kúbà ó sì ti sọ pé káwọn èèyàn máa lọ òun sì gbàbò mí lọ́jọ́ tá ń sọ yìí Ammar ibn Yasir àti Uzaifa ni wọ́n wà pẹ̀lú Ànábì àwọn méjèèjì ni wọ́n wà pẹ̀lú Ànábì níjọ́ náà káwọn ẹni wọ̀nyí kí wọ́n tó wá àtáàkì Ànábì tó bá wá lọ sínú àdísù tó bá lọ sínú tírà àfáàwà tààmẹ̀ sí Abubakar Ahmad bin al-Uzayn bin Ali al-Bayhaqi Imam al-Bayhaqi àgbà àfá àdísù ni tí wọ́n sì jẹ́ kan nínú àwọn àfá al-Imam al-Bukhari tó bá lọ ka Dalailun Nubuwwah wa ma'rifatu ahwali sahibi shari'a tí àfáwà al-Muti Qalaji tí wọ́n ṣe tààkíkù ẹ̀ manshuratu ẹ̀ Darul Kutubi al-Ilmiyya ni Darur Rayyan lil-Turaf tó bá lọ ka volume 5 tó lọ ka page 256 ó rí àdísù narration bí wọ́n ṣe fẹ́ wá wọ́n fẹ́ kidnap Ànábì wọ́n fẹ́ lọ jù la ilaha Ànábì Ọlọ́run tọ́lọ́wọ́n bá rán àdísù tí mo ń sọ yìí ó wà nú Majma'u Zawahid tí àfáwà al-Haythami táwọn náà gbà wá ó wà nú Sunanul Bayhaqi nínú as-Sunanul Kubra tí yàn bá lọ ka volume 8 198 lọ ka péjì yẹn àfáwà al-Haythami náà gbà wá nínú Majma'u Zawahid tó bá lọ ka volume 1 page 110 bí àfáwà Ahmad ibn Hanbali ṣe gbà wá nínú Musnad wọn tí àfáwà Shu'aib al-Arnaout tí wọ́n ṣe tààkíkù ẹ̀ tó bá lọ kà ní volume 39 hadithu Abi Tufayli ni Amir ibn Wasila ní page 210 rọ́kíbù hadith yẹn so hadith Abi Tufayli ó wà ńbẹ̀ wọ́n narrate bí wọ́n ṣe wá fẹ́ kidnap Ànábì tí wọ́n sì fẹ́ lọ assassinate ẹ̀
mi ò fẹ́ máa ṣàlàyé púpọ̀ torí pé kó má bàa lọ gùn ó rí pé ó wà ń bẹ̀ pé hadithu Abi Tufail Amir bin Wasila Baqi Musnad al-Ansar Musnad Ahmad haddathana Yazid an Ba'an al-Walid yani bun Abdullah ibn Jumay عن أبي الطفيل قال لما أقبل رسول الله صلى الله عليه وسلم من غزوة تبوك أمر مناديا حديث يغون mi ò fẹ́ lọ púpọ̀ lórí ẹ̀ wọ́n wá láti wá jí ànẹ́bì gbé láti pa ànẹ́bì kidnapping ká wá gbọ́ pé inú ẹ̀sìn ti wá ló ti pinlẹ̀ kọ́ kidnap èèyàn ẹ wo aburú táwọn èèyàn ń ṣe lónìí ká kidnap àwọn èèyàn tó pọ̀ jù ń bẹ ẹ máa rí pé wọ́n máa forúkọ ìsìláàmù kidnapping torí tán fẹ́ jẹ tán fẹ́ mu lọ́wọ́ Al-Qaeda tactics wọn ni lọ́wọ́ Boko Haram tactics wọn ni wọ́n lè jíyàn gbé wọ́n tún wá máa béèrè ransom lórí ẹ̀ kó wá já sí pé kẹ́nìkan wá gbóyà kó fẹ́ jí ànẹ́bì Ọlọ́run gbé wọ́n fẹ́ jí ànẹ́bì gbé ńjọ́ náà nígbàtí ṣẹlẹ̀ yẹn wá ṣẹlẹ̀ Ammar ọmọ Yasir ó jà fitafita tó fi já sí pé ànẹ́bì láǹfààní kó escape kọmára ànẹ́bì jí gbé lọ tó sì já sí wípé Hùsẹ́yífà náà ńjọ́ náà Hùsẹ́yífà ló lé wọn lọ tóun náà gbá wọn àwọn táwáwì mutalathimun wọ́n wá mú aṣọ báyìí wọ́n fi bo ojú wọn mọ́ imú wọn ẹnìkan ò ní rójú wọn báwọn tẹ́rọ́rìsì tí máa ń ṣe ohun tí wọ́n máa bojú kó wá já sí pé ìyẹn náà ká máa kà nínú tírà Islam pé àwọn nǹkan ohun tí wọ́n ń ṣe lónìí ẹ o wọ́n kà nínú tírà tó ráwọn nǹkan fẹ́ ṣerú ẹ̀ fún ànẹ́bì wọ́n fẹ́ jí ànẹ́bì gbé mutalathimuna wọ́n sì mú aṣọ wọ́n bo imú wọn báyìí wá sàlẹ̀ báyìí borí wọn tí ẹ pé ẹ̀yìn ojú wọn nìkan lẹ́ẹ̀mẹ́rí lọ́jọ́ tá ń sọ yìí ànábì wá ní yá Ammar ìrẹ́ Ammar alẹ́ àrọ́fítàlẹ̀ kọ́ọ̀m ṣó tí ẹ mú àwọn èèyàn nì ó ní kọ́dẹ̀ àrọ́fítà àmẹ́ta rawahil kò sẹ́nìkan nù wọn tí mi ò mọ̀ wọlé kọ́ọ̀mù mutalathimun àwọn tá ń sọ yìí wọ́n máa faṣọ bo imú wọn mọ́ orí wọn ànábì wá ní alitadiri ma haradu ìjọ tí ẹ̀ mọ́ tí wọ́n fẹ́ ṣe gan tí wọ́n gbà lérò ó wá dáhùn pé qala Allahu wa rasuluhu a'lamu Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ló nímọ̀ rẹ̀ jù ó ní aradu an yanfiru bi rasulillah in tí wọ́n fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ jí òjíṣẹ́ Ọlọ́run gbé sálọ ni fayatarauhu wọ́n fẹ́ lọ sọ́nù wọ́n fẹ́ lọ gbé sókè tábùkù kan á jùlẹ̀ kan wá kó kú tẹ́nìkan ò ní rókú ẹ̀ ànábì wá nàrétì tí wọ́n gbà lérò tí wọ́n fẹ́ ṣe fasala Ammar ẹnìkan wá bí Ammar léèrè nínú àwọn sàhábà Ànábì Muhammad ma gbọ́ orí pé wọ́n dárúkọ ẹni tó ń béèrè yìí báwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà aládìsí tí máa ń ṣe nù tí sọ̀hábà kan tó bá jẹ́ fẹ́fọ́ráìtì wọn ó sọ pé rajulun nítorí pé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yẹn wọ́n mọ̀ pé ìṣẹ̀lẹ̀ yẹn ò dá kán bá rú rẹ̀ kó ṣerú ẹ̀ ẹni tí wọ́n pè ní rajulun níyàyìn Abu Musa al-Ash'ari ni o Abu Musa al-Ash'ari ni wọ́n lo rajulun fún torí wípé àkọọ́lẹ̀ ẹ sọ wípé òun náà jẹ́ kan nínú àwọn tí wọ́n fẹ́ wá jí ànẹ́bì gbé ó wá ń bi Ammar léèrè pé nashattuka billah afọlọ́hun bẹ̀ ọ́ kam ta'lam kana ashabul uqba mélòó ló ń ka àwọn tó mọ̀ nínú àwọn ashabul uqba tó ráwọn tá ń pè ní ashabul uqba àwọn làwọn tí wọ́n fẹ́ jí ànẹ́bì gbé tí wọ́n fẹ́ lọ pa ànẹ́bì
àfáà ní arba'ata ashara máa gbọ́ àfáà ní mẹ́rìnlá ni wọ́n àmọ́ in kunta fihim faqad khanu khamsa ashara tó bá yẹ pé wọ́n náà pẹ̀lú wọn a jẹ́ pé wọ́n jẹ́ 15 ni Ànábì sì kó àwọn mẹ́ta kan nú wọn tó yọ wọn sọ́tọ̀ ó bá wọn wá wí náà níjọ́ yẹn 14 ni wọ́n àmọ́ àwọn kan ronú pìwàdà àwọn kan ò ronú pìwàdà ṣòkọ́lọ̀ kó dákun kó ṣíjú àánú wọ̀ wá kó ràn wá lọ́wọ́ kí wá ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n ṣe irú nǹkan tí wọ́n ṣe yìí tán àwọn kan nú ọmọlẹ́yìn Ànábì Muhammad sallallahu bí Ammar àti Huzaifa yẹn wọ́n wá ń wò pé kí ni ẹjọ́ wo l'Ànábì ó dá fáwọn al-muhajimuna yìí àwọn tó fẹ́ wá kọlu Ànábì yìí tó fẹ́ wá àtàkì rẹ̀ yìí tó bá lọ ka Sunanul Bayhaqi yẹn náà tó bá lọ kà dáadáa ó wà gbọ́ tó fi mọ̀ ń bẹ̀ pé àwọn sọ̀hábà al-kirami làwọn tí wọ́n ṣiṣẹ́ nínú wọn nígbà tí wọ́n ń bi Ànábì léèrè torí pé mi ò fẹ́ kó pẹ́ pé ìrẹ́ Ànábì ṣó wá máa wo àwọn èèyàn ìwọ̀nyí níran ni ṣó máa wò wọ́n níran ni ẹ wá gbọ́ ní tánà Muhammad sallallahu sọ káwọn ti bí ní èyí ṣe tó fún wa láyé afala ta'muruna ya Rasulallah fanadriba a'naqahum Ànábì ṣó lè fún wa nígbà láyé ni ká bẹ́ wọn lórí dànù ìzàṣítàmà ilayka an-nas nígbà tẹ́sí àwọn èèyàn bá pé ká fojú aṣe bí wọn ká fi hàn ó wá gbọ́n tá Ànábì sọ Ànábì ní akrahu an yatahaddatha an-nasu anna Muhammadan qad wada'a yadahu fi ashabihi yaqtuluhum jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ wá pa Ànábì sọ̀hábà ni wọ́n o èmi kọ́ mo wí bẹ́ẹ̀ Ànábì ló sọ bẹ́ẹ̀ tó bá sì fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ìwọ fúnra ẹ̀ náà lọ ka tírà àfáà wa as-Sunanul Kubra lil Bayhaqi kí wọ́n náà lọ ka volume 8 kó lọ ka Kitabul Murtaddi babu ma yuramu bihi ad-dam min al-islami sindiqan kana am ghayr ìwọ náà lọ ka page 345 lọ ka di 6839 kìí ṣe pé èmi ni mo wí àdísì yẹn lọ pé akhbarana Abu Abdillahi al-Hafiz sana Abul Abbas Muhammad bin Yaqub sana Ahmad bin Abdul Jabbar sana Yusuf bin Bakir hani bin Ishaq bin Bukhair hani bin Ishaq fi qissati Tabuk wa ma kana ala thaniyya من هم المنافقين من هم المنافقين أن يرجموا فيها رسول الله صلى الله عليه وسلم لو قالوا به ó lórí ńbẹ̀ أن يرجموا فيها رسول الله ibi tí mo ṣàfẹ́ lò ńbẹ̀ ni pé أرادوا أن يرجموني في ثنيتي فيطرحوني منها wọ́n fẹ́ gbé mi lórí òkè sóńsó kan wá tì mí bọ́ látòkè mẹ́ Ammaru àti Yasiru Ammaru àti Huzaifa wọ́n wá ń sọ fún Ànábì pé afala ta'muruna ya Rasulallah fanadriba a'naqahum idha ijtama'a ilayka an-nas ṣírí Ànábì ó lè fún wa láyè ká bẹ́ wọn lórí dànù nígbà tẹ́sí àwọn èèyàn bá pé faqala Ànábì ní akrahu an yatahaddatha an-nas kò lè ṣe bẹ́ẹ̀ in tí mi ò fẹ́ kò tẹ́ mi lọ́rùn kò ní bá mi lára mu an yatahaddatha an-nas káwọn èèyàn wá máa sọ wípé anna Muhammadan sallallahu alayhi wa sallam qad wada'a yadahu fi ashabihi yaqtuluhum pé Ànábì kò rẹ́nì kankan bá jà mọ́ àwọn sọ̀hábà rẹ̀ àwọn ló tó ń pa tó kọ́kọ́ fi mọ̀ pé àwọn tí wọ́n fẹ́ wá kidnap Ànábì tí wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀ yìí sọ̀hábà ni wọ́n ṣó ti gbọ́ ìwọ tó lọ ń gé fídíò ní nítorí pé o fẹ́ fi tá àbùkù
aláìlala torí yìí ní máa má jẹ́ tẹ́ máa máa wọ̀yàwó ní àjẹ́ àwọn aláìlala ni wọ́n sì máa má jẹ́ ẹ fi mí lẹ̀ o mi ò ní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ yín o ẹ̀yin lẹ dáràn o Ọlọ́run sì kó yín yọ torí pé kò ṣáàfẹ́ lò ó láti wọ́ mi sí àdánwò yín èmi ò ní ṣe pẹ̀lú àdánwò yín o mọ̀ bá dánwò yín lọ ìwọ ló wá kọlù mí o mi ò ní ṣe pẹ̀lú rẹ o ẹ fi ìbànújẹ́ ẹ fi pa bàbá yín níbi tí wọ́n bu dé ẹ tún wá fi ìbànújẹ́ tó ìbànújẹ́ pàyà oníyà tó kúnlẹ̀ ṣé ẹ̀ nílà akáyè sórí yín ò pé ni irú ọmọ bú wò lélẹ̀ ọmọ tí ò ṣe fi tọrọ ọmọ ẹ bá débi pé wọ́n yẹ̀yẹ́ òbí yín ẹ mọ̀ pé ìbànújẹ́ ni ìdùnnú ló ń jẹ àgbà tí ò rí dùnnú ìbànújẹ́ ni ó pa ìkan tó wá kù nílẹ̀ ní ìsìn náà ẹ̀tún fi lọ́kàn balẹ̀ ẹ̀tún ń jẹ́ káwọn èèyàn tún máa mú yẹn náà kán máa sokùn mọ́ lọ́rùn kán máa sokùn mọ́ lára ọmọ ń bọ̀ wá ṣerú ẹ̀fẹ́ yìí náà ẹ múra sí Ànábì wá ní akra'u in tèmi ò fẹ́ ni wípé an yata'addatha an-nas anna Muhammadan sallallahu alayhi wa sallam wada'a yadahu fi ashabihi yaqtuluhum kò ní tẹ́mi lọ́rùn káwọn èèyàn máa sọ pé abẹ́ẹ̀rí Muhammad ó ti tó fọwọ́ rẹ̀ in tó túkù ní ìsìn làwọn sàhábà ẹ̀ àwọn náà ló tó ń pa tó fi mọ́ bẹ́ẹ̀ ní ìsìn pé àwọn àwo ni o àwọn sàhábà làwọn tí wọ́n já sí pé wọ́n fẹ́ wá gbẹ̀mí Ànábì kìí ṣe mi mo wí bẹ́ẹ̀ àkọọ́lẹ̀ tíra súnnà sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kó ṣe dáadáa fún wa àwọn àwo wà ní tíra gbókọ wọn pé wọ́n fẹ́ ṣiṣẹ́ náà àwọn àwo ni àwọn àwo ni ó rí wípé àwọn àfáà wọ́n gbìyànjú láti fi kìíní pamọ́ wọ́n fi pamọ́ tẹ́nì kankan ò ní rí wọn yẹ̀wọ́ fún àmọ́ àfáà wa Ibn Hazm al-Andalusi tó bá lọ kátírà àwọn tí wọ́n pè ní al-Mahall al-Athar tó bá lọ ká page 16 nínú àwọn tó bá mi ó lè wálé 11 naam wà lọ gbọ́n tí àfà sọ mẹ́ nígbà àfà wá sọ̀rọ̀ nípa àdísù yìí wá jẹ́ kí kíní kan kí n lé nǹkan kan sí ọ àwọn kí mo sọ lẹ́ẹ̀kan mo ní Abu Musa al-Ash'ari àwọn ni wọ́n pè ní rajulun kí la fi mọ̀ bẹ́ẹ̀ ni wípé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin àwọn àti Uzayfa radiyallahu ta'ala anhuma kí ni ìṣẹ̀lẹ̀ náà ní pé jẹ́ kí mú ìṣẹ̀lẹ̀ náà wá tó bá fẹ́ ka ìṣẹ̀lẹ̀ yín tó bá lọ ka tàríkù Madinatu Dimashq Ibn Asakir ó rí pé tírà kan nínú àwọn àgbàfà súnnà ni èdè sí pé ní àfáwà Muhibbuddin Abi Sa'id Umar bọ́nù Garama al-Amuri tí wọ́n ṣe tàkíkù ẹ̀ tó bá lọ ka volume 12 àfáwà Qatada ní sọ̀rọ̀ ó ní qala Uzayfa law kuntu ala shati nahari wa madattu yadi li ughrifa fa addastukum bi kulli ma a'lamu ma wasalat yadi ila fami hatta uqtala ó ní Uzayfa ní law kuntu ala shati nahar kódà tí ń bá wà létí ọ̀sà wa qad madattu yadi li ughrifa tí mo wá na ọwọ́ mi báyìí nítorí pé mo kàn fẹ́ bú omi mu ẹ máa gbọ́ ó ní kódà tí ń bá bára mi létí ọ̀sà
kí n wá na ọwọ́ báyìí láti lè bu omi lẹ́nu fa adaftukum bi kulli ma a'lamu kí n wá ṣàlàyé gbogbo ohun tí mo mọ̀ nípa àwọn tí wọ́n fẹ́ gbẹ̀mí ànábì ní ukuba ni kí n wá máa ṣàlàyé ó ní ma wasalat yadi ila fami hatta ukutal mi ò tí ní gbé ọwọ́ dẹnu tí wọ́n fi gbẹ̀mí mi torí pé àwọn orúkọ àwọn tẹ́ máa gbọ́ orúkọ tí ó mọ yà yín lẹ́nu ni. Usayfa bẹ̀rù òun náà fẹ́ sọ kọ́mọ́gbẹ̀mí ẹ̀ Usayfa ò sọ kọ́mọ́gbẹ̀mí ẹ̀ Usayfa padà ń sọ nígbà tó pọ̀ wọn ò sí láyé mọ́. Ọ̀pọ̀ àwọn tá a sì ń sọ yìí Usayfa ò kírun sí wọn lára nígbà tí wọ́n jáde láyé tí ò sákọọ́lẹ̀ rẹ̀ ìgbà Usayfa kírun sílẹ̀ lára ó kírun sílẹ̀ lára ó kírun sílẹ̀ lára tá a sì mọ̀ pé tí ò bá kírun sí yàn lára mùnáfíkí ni. ṣùgbọ́n pọ̀ náà àwọn sàhábà al-kiram kódà láwọn tí ó lóókọ tí Usayfa ò jẹ́ kírun sí lára nígbà tí wọ́n jáde láyé. Usayfa wá ní law kuntu ala shati nahari kódà tí ń bá ń bẹ létí omi òkun àbí tí ọ̀sà wa qad madadtu yadi li ughrifa tí mo ti wá mú ọwọ́ sínú omi báyìí láti fẹ́ kí n bu omi mu fa adaftukum bi kulli ma a'lamu kí n wá máa sọ tí mo mọ̀ nípa àwọn mùnáfìkí àwọn olójú méjì tí wọ́n fẹ́ gbẹ̀mí ànábì nínú àwọn sàhábà ni ó ní ma wasalat yadi ila fami hatta ukutal mi ò ní rí omi yẹn gbé dẹnu tí wọ́n fi gbẹ̀mí mi. Ok, àwọn àwo ni wọ́n wá lágbára débẹ̀ tí ó fi sọ pé tóun bá dárúkọ wọn tóun sọ òun ò ní rómi bù dẹnu tí wọ́n fi pa òun torí pé òun náà ò fẹ́ kú. Mo wá sọ lẹ́ẹ̀kan mo lẹ́ni tí wọ́n pè ní rọ́jùlù yẹn Abu Musa al-Ash'ari ni torí pé ó pẹ̀lú àwọn ashabul uquba sàhábà tó sì jẹ́ àgbà nínú àwọn sàhábé ni. Eléyìí tá ń sọ yìí náà tó bá lọ ka Kanzul Ummal nínú Sunanul Aqwal wal Af'al tó bá lọ ka ó bá ọ̀rọ̀ tá ń sọ yìí mbẹ̀ tó bá lẹ̀ lọ ka Tariku Dimashqi Ibn Asakir nínú volume 32 ó bọ̀rọ̀ yìí mbẹ̀ ó ní kuntu jalisan ma'a Ammar àfáwà tí ń sọ̀rọ̀ yìí ó ní mo jókòó lọ́dọ̀ Ammar faja'ahu Abu Musa l'Abu Musa al-Ash'ari bá dé faqala mali walak kí ní ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ torí pé Usayfa kìí fojú rẹ̀ wo Abu Musa al-Ash'ari láti ìgbà tí ọ̀rọ̀ okuba yẹn ti ṣẹlẹ̀. Ìyí wùlé pé ńgbà tó fẹ́ bi léèrè yìí pé àwọn mélòó ló ti ẹ̀ mọ̀ láwọn tí wọ́n wá ká nẹ́bì mọ́ lòun fi ń sọ fún wípé mẹ́rìnlá ni wọ́n àmọ́ tí wọ́n náà bá wà ń bẹ̀ ajá sí pé wọ́n jẹ́ 15 nù ni kìí fojú rẹ̀ wò wọ́n lo rọ́jùlù ń bẹ̀ kámọ̀ mẹ́ni tí wọ́n ń sọ tó sì já sí pé Abu Musa al-Ash'ari tó róhun náà pẹ̀lú wọn. Ó wá rí wípé Usayfa èèyàn mọ́ ó wá ní mali walak alastu akhaka kí ní ṣẹlẹ̀ láàrin èmi rẹ̀ ṣé mi wá sọmọ ìyá rẹ̀ ni. Qala ẹ̀gbọ́n tí Usayfa fi dá Abu Musa al-Ash'ari lóhùn ó ní ma hadiri èmi ò mọ̀ walakin sami'tu Rasulallah sallallahu alayhi wa sallama àmì ìtẹ́mi gbọ́ lẹ́nu òjíṣẹ́ Ọlọ́run ní pé yal'anuka laylatal jamal ó gégùn fún ọ. Èmi rí pa ànábì máa ń ṣépè ànábì ó ṣépè fún ẹ. Ṣàn pé Abu Musa al-Ash'ari sahabiyyun jalilun Usayfa sahabiyyun jalilun kì í wá fojú rẹ̀ wo Abu Musa al-Ash'ari. Ìyẹn wá ní kí ló dé tó ń ṣe bẹ́ẹ̀ ṣé mi èṣe ọmọ ìyá rẹ ni ó ní ma hadiri èmi ò mọ̀ ó walakin sami'tu Rasulallah àmẹ́ntẹ́ mi gbé lọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run wípé yal'anuka laylatul jamal ó ń ṣépè fún ẹ. Qala
òun náà wá dá Abu Musa ó dá Huzaifa lóhùn wípé innahu qad istaghfara li, ó lánàbí ti foríjì mi, ó ti tọrọ àforíjì fún mi. Ó wá gbọ́n tí Huzaifa sọ, ó ní qad shahidtu la'na wa lam ushhid al-istighfara, èyí tó ṣojú èmi ni pé wọ́n ṣépè fún ọ, wọ́n tọrọ àforíjì fún èmi ò ṣe àwọ̀ ọmọ yẹn lẹ́mù ushid ààrí yẹn, èyí tààrí ni pé wọ́n ṣépè fún ọ, mi ò rí pé wọ́n bọ́ tọrọ àforíjì. So àwọn ọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ láì ní fàágùn nítorí àsìkò pàn lọ kí Salatul Asr. Afáwa Ibn Asakir, àwọn èèyàn tọ́jú àdíìsì wọn àfẹ́ kó ríta. Tó bá wá lọ sínú Mahall al-Athar nínú volume 12 níbi tí wọ́n pè ní tó bá lọ ka Kitabul Hudud nínú orí mas'alatun 2203 al-akhbaru al-warida fil munafiqina wa awsafihim, àwọn tá gbà wá lórí àwọn mùnáfìkí àtàwọn ìròyìn wọn. Ibi tí mo wá ń lọ ni pé nígbà àfà wá ń sọ̀rọ̀, àfà ń sọ̀rọ̀ bọ̀, ó ń sọ̀rọ̀ bọ̀, ó ń sọ̀rọ̀ bọ̀. Àfà wá ní wa amma hadithu Ammar, pé ọ̀rọ̀ tá Ammar sọ pé fi ummati, pé Ànábì ní ń bẹ nínú àwọn ọjọ́ mi o ithna ashara munafiqan, wípé àwọn mùnáfìkí 12 kan, ó ní falaysa fihi anna Rasulullahi sallallahu alaihi wasallam arrafahum, ó ní kìí ṣe pa Ànábì mọ̀ wọ́n bí àyà nìyí pẹ̀lú jùlọ gan bí wọ́n ṣe jẹ́. Wa huwa ikhbarun, ó kàn wá pẹ̀lú ìròyìn bí sífàtì adad, pẹ̀lú òǹkà ní. Àmọ́ níjọ́ tí wọ́n ń bi Ammaru léèrè, ó ní araftu kulla rawahil, gbogbo àwọn tó wà ní gbogbo wọn ni mo dámọ̀, gbogbo wọn lòun mọ̀, ó sì ṣàlàyé wọn fún Ànábì. Ibi tí mo wá fẹ́ lò ń bẹ̀ ni wípé afá wa sọ̀rọ̀ débi àdísù kan, ó ní wa hamma hadithu Huzaifa, ó ní ṣe wá rí àdísù Huzaifa al-Yamani tí ń jẹ́ sàhábà Ànábì, ó ní fàsáàkì tó máa gbọ́ ò, àfáà ní kò sọ̀rọ̀ lórí ẹ̀, ìtumọ̀ ẹ̀ ni wípé àwọn ò ní ìdí láti máa sọ̀rọ̀ lé e lórí. Wọ́n ní li annahu min tariqi al-Walid ibn Jubayr, wọ́n ní torí pé àdísù yẹn ọ̀nà tó gbà wá náà ni ọ̀dọ̀ tariqu al-Walid ibn Jubayr, ọ̀nà ẹnìkan tí wọ́n ń pè ní Walid ibn Jubayr. Afáwa ròyìn ibn Jubayr yẹn, afáwa ní wa huwa halikun, bí ìgbà tí èèyàn bá sọ pé ẹni ìparun ni, ẹni òfò ni. Ibn Jubayr tí wọ́n ń sọ yìí nínú àwọn sálàfù ní o. Ibn Asmi dẹ̀ pé lẹ́ni ìparun, ẹni òfò, nítorí pé ìntàfà yẹn relate. Ibn Asmi náà wọ́n fẹ́ fọwọ́ bò mọ́lẹ̀, àdísì tí wọ́n fẹ́ sọ yìí wọ́n fẹ́ fọwọ́ bò mọ́lẹ̀. Wọ́n wá ní wala narahu ya'lamu man wada'a al-haditha, àdẹ̀rí nírí ẹni tó mọ ẹni tó rọ àdísì náà, tó rọ ọ̀rọ̀ náà, tó gbọ́rọ̀ náà kalẹ̀. Kí wá lọ́rọ̀ náà? Àfáà ní fa innahu qad rawa akhbaran, ẹ máa gbọ́, àfáà ní ó gba àwọn ìròyìn kan wá fiha, nínú ìròyìn náà tí a pé mi kọ́ ni mò ń sọ, Ibn Hazm al-Andalusi àfáà súnnà ni, nínú al-Mahall al-Athar àwọn ni wọ́n ń sọ hadísù tó wá látọ̀dọ̀ àfáàwà al-Walid ibn Jubayr. Wọ́n wá ròyìn ibn Jubayr yẹn, wọ́n fẹ́ kọ̀ndẹ́mù ibn Jubayr yẹn nítorí àti bó hadísù yẹn mọ́lẹ̀. Wọ́n wá ní wa huwa halikun, ẹni ayé rẹ̀ ti bàjẹ́ ni, ẹni pé ẹni ayé àìkò láyé,
la narahu ya'lamu man wadaha al-haditha àdẹ̀rí nírí ẹni tó mọ ẹni ó ṣe kí ni ó tó gbádìí sí tó gbọ́rọ̀ náà kalẹ̀. Àfáàní fa innahu torí pé qad rawa akhbaran ó mú àwọn ìròyìn kan wá fiha nínú àwọn ìròyìn yìí anna Aba Bakr wa Umar wa Uthman wa Talha wa Sa'd bun Waqas bun Abi Waqas radiyallahu anhum fiha oni aradu qatila an-nabiy sallallahu alayhi wa sallam wa ilqa'ahu min al-uqba fi Tabuk. Wọ́n lọ́rọ̀ tó gbà wá ní wípé ó gba ọ̀rọ̀ kan wá pé ó ń bẹ nínú àwọn ìròyìn náà wípé anna Aba Bakr pé Abubakar wa Umar àti Umar wa Uthman àti Uthman talentin sọ̀rọ̀ àfáàwà Walid ibn Jubayr talentin gba ọ̀rọ̀ náà jáde wá nínú tírà àwọn náà ni àfáàwà Ibn Hazm al-Andalusi nínú tírà àwọn al-Mahalla al-Athar ní volume 12. Wọ́n ní Ibn Jubayr yìí ó gba ọ̀rọ̀ wá àwọn ọ̀rọ̀ tó gbà wá yìí fíhà ń bẹnu àwọn ìròyìn ní anna Aba Bakr pé Abubakar o wa Umar àti Umar wa Uthman àti Uthman wa Talha àti Talha wa Sa'd ibn Abi Waqqas àti Sa'd ọmọ Waqqas radiyallahu anhum kọlọ̀mbá wa yọ́nú sí wọn pé àrọ́dù pé àwọn ni wọ́n gbèrò qatila an-nabiy sallallahu alayhi wa sallam láti pa Ànábì wa ilqa'uhu min al-uqba fi Tabuk àti láti lọ gbé ní Uqba ní láti lọ gbé sókè láti lọ tìbọ̀ kó lè kú. Wá máa gbọ́ politics ṣọ̀pọ̀rọ̀ tá ń sọ bí hadithu ní tí Walid ibn Jubayr gbà wá táwọn àfáà tí wọ́n dáwọ́ bò ó mẹ́lẹ̀ nígbàtí Ibn Hazm wá fẹ́ gbà wá ó wá kọ́kọ́ kọ̀ndẹ́mù Walid ibn Jubayr ó wá ní hamma hadithu Usayfa ọ̀rọ̀ tí Usayfa sọ yẹn o fasakitun kò sọ̀rọ̀ lórí ẹ̀ ìdí tí ò fi sọ̀rọ̀ lórí ẹ̀ ní pé annahu min tariqil Walid ibn Jubayr torí pé ọ̀nà tó gbà wá ọ̀dọ̀ Walid ọmọ Jubayr ni àfáwà lébẹ̀lì Walidu yẹn tó yẹ pé ní àwọn sálàfù sọ́ọ̀lì pé wa huwa halikun ẹni ayé rẹ̀ ti run ẹni ayé rẹ̀ ti bàjẹ́ la narahu ya'lamu man wadaha al-haditha a sì rí ipò mẹ́ni ó mọ ẹni ó sọ àdísù kí ló dẹ̀ fà tó fi kọ̀ndẹ́mù ẹ̀ báyẹn wọ́n kọ̀ndẹ́mù ẹ̀ kọ́rọ̀ yẹn mọ́ nítumọ̀ wọ́n sì mọ̀ pé ní ẹni tó ní fíkọ̀ ni wọ́n ní fa innahu qad rawa akhbaran wọ́n torí pé ó gba àwọn ọ̀rọ̀ kan wá fíhà tó ń bẹ nínú ọ̀rọ̀ náà pé anna Aba Bakr wa Umar wa Uthman wa Talha wa Sa'd ibn Abi Waqqas radiyallahu anhum aradu qatila an-nabi pé àwọn tí wọ́n dárúkọ yóò àwọn ni wọ́n gbèrò láti pa Ànábì wa ilqa'uhu min al-uqba fi Tabuk tí wọ́n fẹ́ lọ gbé tí wọ́n fẹ́ lọ jù síbì kan nígbà táfà wá sọ̀rọ̀ àfáà ní wa hadha huwa al-kadhibu àfáà ní irọ́ lélẹ́yìí kó lè mọ̀ pé àfáà náà fẹ́ parọ́ wọ́n fẹ́ dọ́gbọ́n sọ̀rọ̀ yẹn ni wọ́n ní al-mawdu tó yẹ pé àgbélẹ̀rọ ni alladhi yat'anu Allahu ta'ala wadi'ahu tó já sí pé Ọlọ́run ó ṣe kí ni ó yóò bá ẹni ó gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ yóò bá wí. Ṣé lóòótọ́ ni àfáwà Ibn Hazm wá sọ wípé Walid ibn Jubayr pé huwa halikun torí Walid ibn Jubayr àfá aládìísù ni ẹ̀yin ẹ jẹ́ ká wá jọ wò ká wá tú àṣírí yẹn Walid ibn Jubayr tá bá wá lọ sínú Sahihu Muslim tá bá lọ Sahihu Muslim a bá Walid ibn Jubayr níbẹ̀ tó sọ fún wa pé haddathana Zuhair ibn Harbin haddathana Abu Ahmad al-Kufi haddathana al-Walid ibn Jubayr tí wọ́n pè ní hálìkú tí wọ́n kọ̀ndẹ̀
ẹ wá wo àwọn tí wọ́n gba àdísù wá lọ́dọ̀ ẹ̀, ẹni tí wọ́n kọ̀ndẹ́mù yìí, nítorí àṣírí tó tú wọ́n fẹ́ yẹ̀yẹ́ ẹni nì. Wa hadha al-Walid, Walidu yìí min rijal al-Bukhari, ó wà nínú àwọn tí wọ́n gba àdísù wá nínú Sahih al-Bukhari. Wa hadha al-Walid ibn Jumayl min rijal Muslim, ó wà nínú àwọn rìjálù mújẹgbẹ̀ wọn kàdís bá dìísì mẹ́. Ó wà nínú àwọn rìjálù Sunan Abi Dawud, nínú Sunan Abi Dawud bá mẹ́. Sahih Tirmidhi bá mẹ́. Sunan Nasa'i bá Walid ibn Jumayl mẹ́. Àdísù tó gbà wá nínú Sahih Muslim, àdísù tó sì ń gbà wá náà, àdísù Uqba yẹn náà ló ń gbà o, tá bá lọ ka Sahih Muslim o. Lẹ́ni tí wọ́n pè ní tí wọ́n fẹ́ kàndẹ́mù ẹ̀ nítorí àdísù yẹn. Tá bá lọ sínú Sahih Muslim, tó bá lọ ka kìtàbù Zikril Munafikin, wà máa gbọ́ o, haddathana al-Walid ibn Jumayl. Torí pé àfáà ti gbàgbé pé Walid ọmọ Jumayl yẹn ó wà nínú àwọn rijalul Bukhari wa Muslim, ó wà nínú rijali Abi Dawud, ó wà nínú rijali at-Tirmidhi, ó wà nínú rijalu an-Nasa'i. Wá wo Ibn Jumayl yìí tí wọ́n pè ní halikun nítorí kádìsì yẹn kó má lè nítumọ̀. Ó ní haddathana al-Walid ibn Jumayl nínú Sahih Muslim. Ó ní qala haddathana Abu Tufayl qala kana bayna rajulin min ahli al-Uqba wa bayna Usayfa ba'du ma yakunu bayna an-nas faqala anshuduka billah kam kana ashab al-Uqba. Ibn Jumayl yìí ni Imam Muslim gbàdísù wá lọ́dọ̀ rẹ̀ nínú Sahih Muslim tó ní haddathana al-Walid ibn Jumayl haddathana Abu Tufayl. Ẹ wá wo àbòsí tí wọ́n fẹ́ ṣe fún al-Walid ibn Jumayl yìí tẹ́ pé náà sálàfù sọ́ọ̀lẹ̀. Ibn Asim ní huwa halikun. Wọ́n assassinate character. Lẹ́kùn tó bá dọ̀ àwọn sàlàfíà tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú knowledge, wọ́n kọ́kọ́ mọ́ assassinate character, káwọn èèyàn kọ́kọ́ mọ́ rí ẹpọ̀ German kankan lọ́wọ́ ṣe sí wọn sí Mudir Markaz àti gbogbo ẹni tó bá sọ̀rọ̀ tó bá tako ti wọn. Ẹni tí ń sọ̀rọ̀ yìí nínú àwọn èèyàn rẹ̀ ni o, ẹ wò bọ́n ṣe destroy ẹ̀, nínú àwọn ruwatul hadith ni o. Ẹni ìgbà hadith wá lórí n tó ṣẹlẹ̀ ní pé haddathana Abu Tufayl, Abu Tufayl pé kana bayna rajulin min ahli al-Uqba, ó ṣẹlẹ̀ láàrin ẹnìkan arákùnrin kan nínú àwọn ará Uqba àti Usayfa ba'du ma yakunu bayna an-nas, láàrin tó ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn. Faqala ẹniyàn wá ń sọ wípé anshuduka billah, mo fọlọ́n bẹ̀ ọ́, kam kana ashabul Uqba, mélòó làwọn ashabul Uqba, ìyẹn ni pé mélòó làwọn tí wọ́n pètèpèrò láti lọ gbẹ̀mí Ànábì. Ẹni tó ń bèèrè ọ̀rọ̀ tí wọ́n pè ní rajulun níyàyìn Abu Musa al-Ash'ari ni o. Abu Musa al-Ash'ari tóhun náà sì jẹ́ kan nínú wọn, ó wá ń bi Usayfa léèrè. Kásì mọ́ gbà pé Usayfa ní law kuntu fi shati il-dahr, kódà tí ń bá wà létí ọ̀sà báyìí, wa qad garaftu wa qad madatu yadi li-ughrifa, tí mo nawọ́ mi sínú omi pé mo fẹ́ bu omi sẹ́nu, fa adaftukum, kí n wá bẹ̀rẹ̀ sí ní sọ fún yín àwọn tí mo mọ̀. Ó ní ma wasalati yadi ila fami qabla an uqtal, mi ò ní gbọ́wọ́ dẹnu kan tó pa mí. Yá àṣírí tó òun lọ ni. Ìyẹn fi hàn pé Ibn Jumayl yìí àfá aládìísì tó ní sí kọ̀ ni, ó sọ àdìísì ń bí, tó sì sọ àwọn àwà táwọn èèyàn wù níjọ́ náà tá Nábì gégùn fún wọn níjọ́ náà nínú Sahih Muslim. Walid ibn Jumayl yìí wá wo àdìísù tó wá gbà wá
torí pé àdísù yẹn ó jẹ́ àtakò fáwọn kánú àwọn sàhábà al-kiram wọ́n assassinate character Walidu ọmọ Jumayl. Wá wo táwọn àfá aládìísì wá sọ nípa Walidu ọmọ Jumayl. Wá wo tí wọ́n sọ nípa ẹ̀. Al-Walidu ibn Jumayl min rijal al-Bukhari wa Muslim wa Tirmidhi wa Nasa'i. Ibn Mu'ayyan wasaqahu Ibn Mu'in wal-Ajali. Àwọn àfá tí wọ́n authenticate àfá yẹn Ibn Na'im ńbẹ̀, Ibn Mu'in ó wà ńbẹ̀ tó jẹ́ kan náà àfá al-Imam al-Bukhari. Àfá wa al-Ajali àwọn náà wà ńbẹ̀. Bẹ́ẹ̀ náà ni àfá wa Ahmad àti Abu Dawud àti Abu Zara ni wọ́n dúró pé la ba'sa bihi, kò sí n tó ṣe Walidu ibn Jumayl rárá, kò ní ẹ̀rọ nú tẹ́nìkan ó fi wá assassinate character nítorí pé ó sọ̀rọ̀. Ibn Sa'd náà wà sákọ̀ ẹ̀. Abu Hatim àwọn tí ẹ̀ sọ fún wa pé salihul hadith tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn dáa ni, òun kìí sọ̀sọ́kúsọ̀. Al-Hakimu ní law lam yazkuruhu Muslim fi sahihihi, tó bá já sí pé Ìmáàmù Muslim kò bá ti lọ gba àdísù Ibn Jumayl wá nínú tírà rẹ̀ ní làkánà haúlá, ìbátọ̀tún àbáríbi kàndẹ́mù àfá yẹn, àmọ́ kò ṣe kàndẹ́mù. Ìwọ wá lọ ka Mizanul I'tidal, lọ ka volume 7 page 129, lọ ka arfu al-Wawi, lọ ka arfu al-Wawi, kó lọ́wọ́ al-Walidu ibn Jumayl lọ ka orí 370 al-Hijri, lọ ka ọ̀rọ̀ àfáà yìí. Ok, asàfúnlẹ̀ lọ ka 9370. Àfáà yìí kú ní 175 al-Hijri. Kò lè mọ básìkò tí ẹ̀ náà bó ṣe súnmọ́ tó àwọn sàhábà àtàwọn tábàín, òun ló wá gba ọ̀rọ̀ yìí wá. Lọ́wọ́ nù Mizanul I'tidal yẹn, wá wo tó wà nù Mizanul I'tidal, kí wọ́n fún rẹ̀ kó lọ kà ń bẹ̀, tí wàá fi mọ̀ pé Ibn Jumayl kò sí tó ṣe, kí wá lọ́rọ̀ tó dá tí wọ́n fi kàndẹ́mù ẹ̀ náà kọjá wípé nínú Mahallul Athar Ibn Jumayl sọ wípé wọ́n ní rawa akhbaran, ó gba àwọn ọ̀rọ̀ kan wá fíhà tó wà nínú ọ̀rọ̀ náà pé anna Aba Bakr wa Umar wa Uthman wa Talha wa Sa'd ibn Abi Waqqas radiyallahu anhum aradu qatla an-nabiyyi sallallahu alayhi wa sallam. Ó láwọn tí wọ́n champion wọ́n fẹ́ gbẹ̀mí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ó ka orúkọ wọn, ó ní fíhà inna Aba Bakr wa Umar wa Uthman wa Talha wa Sa'd ibn Abi Waqqas radiyallahu anhum aradu qatla an-nabi, ó láwọn ni wọ́n gbèrò láti pa Nabi wa ilqa'ahu min al-uqba fi Tabuk. Ibn Jumayl wá fẹ́ deny ọ̀rọ̀ yẹn, wọ́n wá condemn Ibn Jumayl. Bẹ́ Ibn Jumayl yìí min rijal al-Bukhari wa Muslim wa min rijal an-Nasa'i wa Tirmidhi wa min rijal Abi Dawud. Ṣé pé tó bá ń ka tírà wọn, ó bá di sí ẹnu Bukhari, ó bá nu Muslim, ó bá nu Tirmidhi, ó bá nu Nasa'i, ó bá nu Sunan Abi Dawud. Táwọn àfá tí ẹnu wọn dúró lórí wípé rárá o, Ibn Jumayl, rárá ẹnìkan ò gbọ́dọ̀, ẹnìkan ò lè sọ pé bóun ti ẹ ti jẹ́. Ibi tó lè lọ kánú Mizanul I'tidal, kí wọ́n lọ wò ó, ta náà ń pè ní Ibn Jumayl. Torí àfá wa Ahmad àti Abu Dawud, Abu Zara, gbogbo wọn ni wọ́n gbà wípé laysa bihi ba'sun, kò sí tó burú ń pẹ̀. Ibn Mu'in wasaqahu wal-Ajali wa Ibn Sa'd. Abu Hatim ní salihul hadith. Hakim wá ní law lam yazkuruhu Muslimun,
tó bá pé Imam Muslim ò bá ti lọ mú àdísù Ibn Jumaywa nínú sọ̀híhù rẹ̀ ni làkánà haúlá ìbá dájú, àmọ́ wọ́n ti mú wá, kò sí tẹ́nìkan fi lè sọ fún wa pé Ibn Jumaywa kìí ṣe nìkan tó wà sí kọ̀ tó wà sábìt. Tàbá ń sọ yí pé àwọn kan nínú àwọn sọ̀hábà wọ́n pètèpèrò wọ́n fẹ́ gbẹ̀mí ànẹ́bì kárìndé kan, tó yẹ pé ẹ̀yin tẹ́ ti yẹ̀yẹ́ bàbá yín, tẹ́ fi àbùkù bàbá yín sáwọn èèyàn lẹ́nu nítorí òṣì tẹ́ ń ṣe kiri bí ẹran aṣẹ́wó, tẹ́ wá pàdánù bàbá náà, ẹ bà bàbá yẹn nínú jẹ́ tó fi kú ni, ẹ bà nínú jẹ́ tó fi jáde láyé. Mo ṣe fídíò, mo sọ̀rọ̀, tó bá mọ̀ ń pa rẹ̀ ó sì dákẹ́, èwo ni kó wá lọ gbé nítorí àti fi assassinate character tèmi náà. Kí ni ìṣòro yín? Ẹ̀yin lẹ́ẹ̀kọ́kọ́ lọ tọwọ́ bọná, ẹ wá máa wẹ́ntẹ́ ẹfẹ́ forí ẹ̀fà gbọ́n, kí gbogbo èèyàn kú fún yín tán kó kẹyìn nìkan láyé lẹ́fẹ́. Ní ronú, lérò àwọn èèyàn yẹ̀yẹ́ bàbá yín tó fi jáde láyé nítorí aburú tẹ́ ń ṣe, wọ́n tó wá bẹ̀rẹ̀ ní ìsìn pẹ̀lú ya yín, ẹ tún kọ̀ntínú. Ṣọ́mọ rí lẹ́yìn yìí? Ọmọ rí kan gbọ́dọ̀ rí báyìí. Bàbá ò lè kọ́ ọmọ ni, ìyá ò lè kọ́ ọmọ ni, ó yẹ kán kọrú yìí lọ́mọ ni, torí irú yìí ẹ̀yin náà ẹ sì rí táwọn ọmọ tí yóò fojú ti yín náà rí. Torí pé Ànábì sàlám sọ bẹ́ẹ̀, ó ní waylun liman shatama walidayhi, orí ibú ń bẹ fẹ́ni tó bú ìyá àti bàbá rẹ̀. Níbìkan ó ní waylun liman sabba walidayhi, orí ibú ń bẹ fẹ́ni tó ń yẹ̀yẹ́ bàbá, tó ń yẹ̀yẹ́ ìyá rẹ̀, tó ń bú bàbá rẹ̀. Wọ́n wá ní kayfa yashtumu rajulu walidayhi, báwo lẹ́nìkan ṣe wá bọ́ bàbá àti ìyá rẹ̀? Ànábì ní kò yé yín ni. Huwa an yasubba ar-rajul haba ghayrihi, òun náà ní kẹ́nìkan lọ tọwọ́ bọ́lé bàbá ẹnìkan kọ́ wá máa bú bàbá tí ẹ̀ náà padà. Ó ti bú bàbá tó bí. Tí ẹ̀ lérò, ronú, kẹ́ pàwàdà, mọ́jọ́ tẹ́ẹ̀kú, mọ́jọ́ tà ń lọ. Ayé tó yẹ pé a lè sùn ká má jí, a lè wọ mọ́tò ká má délé. Ẹni tí ń bá ń wọ mọ́tò lójoojúmọ́ ó lè wọ mọ́tò kó má délé. Ẹni tí ń bá ń sùn lójoojúmọ́ ó lè sùn kó má jí. Ẹni tí ń bá ń lọ tí ń bọ̀ lójoojúmọ́ ó lè lọ kó má bọ̀. Ẹ̀rù Ọlọ́run ò bá yín, alam ya'ni lilladhina amanu an takhsha qulubuhum li dhikrillah. Ọkàn yín ò ti ẹ̀rọ rí, ọkàn yín le kókó. Torí pé ẹ̀ríṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí business, pé ká fi kówó jọ, tí ẹ bá síbẹ̀ wàhálà wo ló bá yín? Àdánwò tó sì bẹ́ẹ̀ ò kọjá pé torí mo jẹ́ èèyàn Adégúnwà, kìí ṣe èèyàn burúkú lọ́dọ̀ mi, ó lè jẹ́ èèyàn burúkú lọ́dọ̀ yín. Kò ṣàbúrú sí mi ò sì ká burú mọ́ lọ́dọ̀ rí. Ó dẹ̀ lè rẹ́nìkan tó bá lò tí ó lọ ṣàbúrú sóhun àbí tẹ́nìyàn bá jókòó ẹ̀dá. Wallahi summa billahi alladhi la ilaha ghayruhu. Èmi èésì yìí bá Adégúnwà ló ń tafọ́jú. Àìmọye àwọn masahil ta ní khilafu ń bẹ̀ kò sọ wá dọ̀tá. Ok, Adégúnwà gbà yí pé Ádámù èyí ṣànábì Ọlọ́run nínú ráàyú tí ẹ̀, èmi gbà pa nábì ni, kódà mo tún fi kún pọ́ jíṣẹ́ ni. Ṣó wá sọ wá dọ̀tá? Kò sọ wá dọ̀tá. Ṣòkí wá ní wàhálà tá mọ̀ rán mẹ́. Olúwa Ọlọ́run dákun ṣíjú àánú wò wá o. Ibi iná láàforí ẹ̀ ti sú ẹbí kan mo sọ ọ̀. Ó wà nú àkọọ́lẹ̀ wípé àwọn sọ̀hábà kan wọ́n ń pè wọ́n ní as-sahabul uqba. Kò sẹ́ni tó pamọ́ fún nínú àwọn àfọ́ onímímọ̀ láyé pé àwọn wọ̀nyí nínú àwọn sọ̀hábà náà Muhammad ni. Ammar ibn Yasir àti Uzayfatul Yamani tí ṣẹlẹ̀ ṣojú ẹ̀, Uzayfa lóhun mọ̀ wọ́n. Àmọ́ law kuntu fi shatihi al-bahri, ó ní tóun bá wà létí ọ̀sà báyìí, wa qad madadtu yadi li ughrifa, tí mo gbé ọwọ́ sínú omi kí n bomi lọ ẹnu, fa addathtu ha
kulla ma a'lam kí n máa sọ gbogbo àwọn tí mo mọ̀ tí wọ́n fẹ́ wá gbẹ̀mí ànábì yẹn ó ní ma wasalat yadi ila fami qabla an uqtal ọwọ́ mi ò ní dẹnu tí wọ́n fi pa mí torórúkọ àwọn tẹ́ẹ̀mọ̀ gbó lágbára nígbà tán wà láyé kò lè sọ nígbà tí wọ́n sí mọ́ ló sọ kódà kò kírun sọ́pọ̀ wọn lára bẹ́ẹ̀ bá dẹ̀rá kọ́ọ́lẹ̀ tó ló kírun sọ́pọ̀ wọn lára ẹ mú wá èèyàn ń bú wa ó ń yẹ̀yẹ́ wa èmi ò bú sàhábà al-kiram lílẹ̀ ìlàhàm tó bá sì ní mo bú wọn mú bí mo ti bú wọn wá bàbá tó sì tá a sì fi ṣe role model mudirul markaz kò bú sàhábà ó ń ṣàfọ̀mọ́ àwọn sàhábà ní èèyàn lòun ṣíyàtú àlí ló di wàhálà ẹni tí ẹ bá ṣe ṣíyàtú àlí ṣe bọ́tà àlí ni ẹ̀yin ọ̀tá àlí àwa ní ìsìn àkórìíra Abubakar àkórìíra Umar àkórìíra Usman Ànábì dẹ̀ sọ fún wa wípé ìrẹ́ àlí la yuhibbuka illa mu'minun ẹnìkan ò ní fẹ́ràn rẹ̀ àbí kó jẹ́ mùmìní wà la yubghiduka illa munafikun ẹnìkan ò ní kórìíra rẹ̀ àbí kó jẹ́ munafiki kalimatu ṣíyà olólùfẹ́ ṣíyàtú àlí láwọn kan ń jáde olóhun ṣẹ̀yìn náà dẹ̀ mọ̀ pé bàbá yìí ṣe ṣíyà ọ̀ àmẹ́yìn nìyẹn Ọlọ́run nìyẹn iṣẹ́ tí kó wá ṣe láyé náà ló gbà òun náà ni kó wó ṣe tí ó fi lọ ẹ̀yin ọmọ ìyá mi ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi share ètò yìí dáadáa ọ̀rọ̀ yìí ó wà nù mahalla al-athari wípé ńgbà táfà gbà wá ó ní wà á máa dísù sí ìfàfà sáàkìtún lè annahu min tariqi al-Walid ibn Jumayy wa huwa halikun wọ́n wá kọ́kọ́ parọ́ mọ́ Walid ọmọ Jumayy yẹn láti kọ̀ndẹ́mù ọ̀rọ̀ tó fẹ́ sọ wọ́n wá ní wala narahu ya'lamu man wada al-haditha wọ́n wá ní rawa akhbaran torí pé ó gba àwọn ọ̀rọ̀ kan wá fíhà tó wà nínú àwọn ọ̀rọ̀ tó gbà wá yẹn táwọn àfá ò jẹ́ ń kọ́ sínú tírà àwọn àfá aládìísì ò jẹ́ kọ́ àwọn wá lọ gbé jáde wọ́n ní fíhà wọ́n ló wà nínú tírà yẹn pé anna Abubakiri pé Abubakiri ibn al-Walid ibn Jumayy ló sọ bẹ́ẹ̀ wa Umar wa Usman wa Talha wa Sa'd ibn Abi Waqqas radiyallahu anhum àrọ́dú kọtílà nẹ́bí àwọn ni wọ́n pláàni bí wọ́n ṣe pa nẹ́bí tálùkùrá ní wà á mú bí mẹ́ lámíyà náà lú wọ́n gbèrò tí ò lè ṣe é ṣe kí ẹni bá túbá nù wọn o wọ́n fẹ́ lọ sọ ànẹ́bí nù kọ́ gbé lórí òkè lọ jùlẹ̀ tí wọ́n ní rókú ẹ̀ mọ́ wọ́n kàn máa wá ní ké mi ò bú ẹni kankan in tó wà ní àkọọ́lẹ̀ Ibn Jumayy very perfect Ibn Jumayy thiqatun Ibn Jumayy salihul hadith Ibn Jumayy laysa bihi ba's àfáà yìí wá fẹ́ kọ̀ndẹ́mù ẹ̀ torí pé wọ́n gbé ọ̀rọ̀ yẹn síta wọ́n wá fẹ́ pè ló kùrọ̀ walali huwa min rijalil Bukhari wa Muslim wa Tirmidhi wa Nasa'i wa Abi Dawud ó sì ládìísì nínú Sahihu Muslim yẹn tí ẹ̀ sọ bí tí yẹn ti lè rádìísì yẹn nínú Sahihu Muslim yẹn náà kí n tó máa lọ ó ládìísì nínú Sahihu Muslim ó ládìísì àdìísì tó sì bàwá yẹn náà àdìísì Usayfa náà ni àdìísì Usayfa yẹn náà ló gbà wá kí àwọn àkbáàrù yẹn wọ́n fi pamọ́ Olúwa Ọlọ́run dákun mọ́ ṣe lè láṣe mọ́ má sì ṣe lágbọmọ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o a sì dúpẹ́ lọ́dọ̀ ẹ̀yin tẹ́ ń bá wá wo program wa torí pé eléyìí nísìn yóò tún bẹ́ lómi nínú èmi kọ́ mo ó wà ń bẹ̀ òun ló wà ń bẹ̀ yìí wípé rọwà àkàbára ó gbà àwọn àròyìn kan wá anna Abubakar wa Umar wa Usman wa Talha wa Sa'd ibn Abi Waqqas radiyallahu anhum aradu qatila an-nabiy sallallahu alayhi wa sallam wa ilqa'u min al-uqba fi Tabut léyìí tó ń sọ pé àwọn ashabul uqba yìí ó gbà pé àwọn tá a kàálẹ̀ yìí ń bẹnu wọn tó sì tò wọ́n sí àwọn al-munafiqun torí ọ̀rọ̀ tó ń sọ ń bọ̀
nínú hadisi rẹ̀ kìtàbù zikiril munafikina ni ìyẹn ni àfáà yìí ṣe ń sọ wípé Ibn Jumayhi wa huwa halikun ẹni ayé rẹ̀ ti bàjẹ́ ni lẹ́ni tó já sí pé ní rawal haditha fil Bukhari wa fi Muslim wa fi Tirmidhi wa fi Nasa'i ayé ò bàjẹ́ mẹ́ wọ́n fẹ́ assassinate bí ṣe sí àwọn Salafiyya ti máa rínú wọ́n ha tasí tó pé ayé ò ní fẹ́ wù ẹ́ wọ́n ma kàndẹ́mù ẹ wọ́n ma wá nǹkankan wọ́n sọ ẹ́ dẹ níbí ìyẹn náà ń ṣe láti máa sọ in tí èé ṣe ti bàbá yẹn Ọlọ́run sì ń fọ́ mùdírù mọ́ adúgbọ́lọ́dọ̀ Ọlọ́run tó bá yẹ bẹ́ẹ̀ bí ìhùn ṣe jẹ́ nìyẹn àwọn sàhábà kan wọ́n pè wọ́n ní ashabul uquba àwọn ni wọ́n fẹ́ gbẹ̀mí Ànábì Muhammad ọmọ ọ̀dẹ̀ tó ń gbé fídíò mi láti máa fi tàmí lábùkù sí ó ti gbọ́ kíkírù yín lọ máa bọ́ ayé lálá ó dájú ìkẹwàlẹ̀ ń bá wá ṣe Islam lọ torí pé ẹni tí ń má jẹ́ tó ń máwọn ìyàwó lájẹ́ tó mú gbogbo tí gbogbo ìyẹn tàjẹ́ tán lé yín tẹ máwọn èèyàn lájẹ́ tán yẹn mọ́yà lọ́dọ̀ mi o jẹ́jẹ́ mú jókòó mi o ẹni tí ètò mi ètò o mi ò wá báyìí o ẹ máa ṣe tiyín kí n máa ṣe tèmi o tí ẹ̀gbọ́n ti wo èyí bá ṣe aláìmọ̀ kan kò yẹ kí wọ́n bí léèrè ẹ̀bẹ́ à ń tẹ́lì yìí sọ yìí ṣó wà bẹ́ẹ̀ ẹ̀ tí ò bá sì máa kó sí wáwọn èèyàn béèrè lọ́wọ́ ẹ̀ ẹ ṣọ́ra yín o mi ò wá bá yín o mi ò wá bá yín o òwe fowó lọ́rùn o ẹ máa ṣe tiyín o làkúmúdínù gún lọ́lọ́run wí o ẹ̀sìn dà wá pọ̀ ọmọ ìyájọ ni wá o lódiwọ̀n tẹ́ ẹ bá rí mi lọ́mọ ìyá yín ẹ̀yin náà ọmọ ìyá mi Hùsẹ́yífà là ń sọ àti Abu Musa al-Ash'ari tí Hùsẹ́yífà yẹn fẹ́ rí tó lẹ́ ń sọ pé mọ́lí wà lákàkí lórí tó ń ṣe báyìí èmi àti tó rí báyìí alastu àkáàkàṣẹ́ mi ń ṣọmọ ẹ̀yẹ́ ẹni ó sì ní màá hádìrí èmi ò mọ́ ẹnu tí mo gbọ́ lọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run ni pé yẹ̀ láánúkà ó ṣépè fún ẹ̀ ó dẹ̀ sọ bá kò dìstagifára lì Hùsẹ́yífà ní ṣẹ̀yídìtù la'nata wà lámú ìdílé ìstagifára àrí kó ṣépè àmọ́ àrí kó bẹ́ẹ̀ tọrọ àforíjì ìwọ ló ń sọ yìí hùn ọlọ́mọ ṣe lè ìláwì mọ́ máa ṣe lágbọmọ fún wa Islam ọlọ́run jẹ́ àmúdọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn sàhábà al-kiram ọlọ́mbà ayọ́nú sí wọn gbogbo àwọn salihin gbogbo àwọn ẹni ire tí wọ́n ti lọ ọlọ́mbà wa ṣàánú wọn bí akil hayyul qayyum mudirul markaz ọlọ́run jẹ́ ogun lẹ́mìí kọ́lá láfíà laqad ja'akum li ilafi bismillahir rahmanir rahim laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim fa in tawallaw faqul hasbiya Allah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ ẹ má bínú torí pé kíní tí mo ń lò yìí kò tiẹ̀ láǹfààní kò gbé orúkọ ẹni kankan wá ní ò tiẹ̀ láǹfààní kí n rí kọ́mẹ́ǹtì kí n rí kankan lè pé ń lè máa láǹfààní pé mo fẹ́ dárúkọ mo fẹ́ ṣàdúrà àmọ́ lọ́wọ́ bá mọ̀ yín ó mọ̀ ń tẹ́ fẹ́ orí yín ó mọ̀ yín ó mẹ́rọ ọkàn yín ọlọ́run bá mi dá yín lóhùn ojú máa tì yín ọlọ́run ò ní dójú tì yín o kò ní dójú tì yín láyé kò ní dójú tì yín lọ́run àtẹni ó nífẹ̀ẹ́ sí tí mo ẹgbẹ́ kìí ṣe pé mò ń sọ̀rọ̀ ọnú mi mò ń sọ̀rọ̀ in tó wà náà àkọọ́lẹ̀ àtẹ̀rí ni níjọ́ abá tó mọ̀ yí pé à ń sọ pé ní ó mọ bàbá sọ pé ẹ̀rí ló ẹwọ́ ọ̀rọ̀ àwọn gbágàrí náà ní ó mọ bàbá sọ pé ni wọ́n padà dáadáa gbogbo àwọn tí wọ́n ń sọ ìyàgbé àti ẹ̀bá ara àwọn àgbàlagbà kan tí wọ́n ń gbádá tí wọ́n ń bọ́ ta àwọn yìí ti lọ wọn pẹ̀lú ayé o tí wọ́n ní Abubakar ìdí bẹ́ẹ̀ gbàgbé ẹ̀wọ̀n àmọ́ tó ń sọ mọ́ àwọn èyí ò mọ̀ tán wí mọ́ àwọn èyàn kò sí tó kàn wọ́n pẹ̀lú báàsù in táwọn èyàn mọ̀ ní pé ògbọ́n tí mo wí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe sùúrù bóyá bá ń tún wí kéhù táwọn ò ní ṣe pẹ̀lú à ń ṣe báàsù so problem táwọn nínú àwọn ọ̀rọ̀ táwọn yẹn kìí ṣe nǹkan mo ti dárúkọ ọ̀pọ̀lọpọ̀ tírà tó proof wípé Abubakar radiyallahu ta'ala anhu kò sí nínú kòtò pẹ̀lú Ànábì Muhammad so àwọn èèyàn ní gbàlẹ̀ tó wà máa ní bàbá Ádámà ṣe tafsiru nínú tafsiru wọn kí náà wí ń bẹ̀ pé Ádámà ló fẹ́ nínú kòtò ń tẹ́ máa gbọ́ nìyẹn so ń tó máa gbọ́ lẹ́nu ẹlòmíì tí èé ṣe ní báàgù tó máa ní ṣe òkè àmẹ́lì kí náà wí ńgbà tí wọ́n dé bẹ́ẹ̀ ta ni wọ́n lọ ń bẹ̀ mẹ́ ìyẹn lẹ́lòmíì ò mọ̀ wí fún wa tó wà ní la ilaha illallah ọlọ́run tó jíjú àánú wa kó ṣe dáadáa fún wa lẹ́lòmíì wa máa sọ fún wa ní òmà ní òun ṣe bá lọ ka tírà àdìsù dáadáa mo ti dárúkọ tírà ń bí dáadáa
lọ́ọ̀ka àsírátù làhàlìbíyà èyí bí kẹ́kọ̀ọ́ máa dágbádá kẹ́ máa fọ̀ fún bí tẹ́nu yín ò ti délé ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí jù yín lọ níjọ́rọ̀ tẹ́ lè dá sí kódà mo sọ débi pé nínú síyárò àlámì núbàlá ní Dáàbí àṣẹ́fẹ́ àbáwá Ṣẹ́kù Al-Arnaútì tí wọ́n ṣe ṣẹ́rí wẹ̀ wọ́n jẹ́ kó yé wa wípé anna Dáàbí pé ìmáàmù Dáàbí asafa isma Abubakiri mina rìwáyà ṣe lòun máa ń pa orúkọ Abubakiri lẹ́nu rìwáyà tí rìwáyà yẹn bá ti ní fíhìm Abubakiri wà Umar ibi ẹ bá ti ní fíhìm Umar tí ò sábùbákiri ń bẹ̀ àfáà Dáàbí ní wọ́n ní àfáà wa Dáàbí wọ́n lóhun ló paárẹ̀ lọ́ọ̀kanú sí àlámì núbàlá lè Dáàbí ó wà mẹ́ àfáà sọ bẹ́ẹ̀ fún wa pé tó bá lọ́ọ̀ka àlámì núbàlá lè Dáàbí ọlọ́run wọ̀ṣẹ́kù Ṣuaibu Al-Arnaútì fi lọ́wọ́ ámìṣì sọ́fù àwọn wọ́n sọ́nà ámìṣì sọ́fù àyẹn pé ìmáàmù Dáàbí ló paárẹ̀ tòsírátù làlìbí àpúrúfù ẹ̀ pé ká nẹ́bí tó dé Mẹ̀dínà ni lọ́wọ́ Azirkali fil I'lam ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ń bẹ̀ nínú rìwáyà Ibn Shabba nínú Tarikh al-Madina ó wà ń bẹ̀ Abubakiri kọ́ ló wà nínú kòtò ẹjẹ́ ayé máa tara wa mọ́ ọkọ̀ yẹ máa dára wa láàmú tí ò ní tìmọ̀ ogun tó kù ọ̀pọ̀ lórí la fi ń gbé Ọlọ́run kó ṣíjú àánú wa ẹ̀yin ò ti lọ ẹbá mi ṣe làkọjíjá kò lè láàfí fún bàbá láyé bí ẹ̀mí gbígbọ́n àtàláfíà tí ò ní parẹ́ Ọlọ́run bá mi ṣe fún wọn gbogbo nǹkan ní wọn Ọlọ́run fi bà wọ́n nú jẹ́ bí la ilaha illallah Ọlọ́run wọlá dáadáa tí wọ́n ń fẹ́ fún Islam àti gbogbo mùsùlùmí ọ̀rọ̀ tí wọ́n ní ò ní dàrú bí la hawla wala quwwata illa billah laqad ja'akum li ilafi bismillahir rahmanir rahim laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim fa in tawallaw faqul hasbiya Allah لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ولا حول ولا قوة إلا بالله gbogbo wa náà pátá mo ṣàdúrà fún ọlọ́mọ wa orí wa ó mọ̀ wá mi ò láǹfààní kí n lè láǹfààní pé bóyá mo tiẹ̀ fẹ́ rí ó kọ ẹnìkankan ìní yóò jẹ́ ń ríra nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dáa ọlọ́nkàn ní kárí mánéjì ní Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín bá mi ṣàánú ìyá mi ajá màmá dáadáa ìyá wa rí scott oyèwùn mi ọ̀rọ̀ yín ò ní dàrú láéláé ọ̀rọ̀ yín ò sì ní sú Ọlọ́run ní pa pẹ̀lú gbogbo ẹ̀yin ọmọ ìyá dáadáa tẹ́ ń dúró tì wá tẹ́ ń ṣe dáadáa fún wa àtẹrú Ọlọ́run àtẹdí ẹṣẹ ẹrú Ọlọ́run náà gbogbo wa náà sì rẹrú Ọlọ́run pé dáadáa fún wa gbogbo àwọn èèyàn tí ó wà ń bẹ mọ wọn ìmáàmù bàbá wa ìmáàmù Fata Zakaria wọn wà ń bẹ mo mọ̀ pé làbẹ́ká the Christ lè wà ń bẹ àyìnà adésọ̀yà lè wà bẹ́ẹ̀ gbọ́n pọ̀ Ọlọ́run mọ̀ yóò mọ̀ ń tẹ́ ń fẹ́ Ọlọ́run mọ̀ gbogbo wa kódà kò sórúkọ ẹnìkankan wájú mi tí mo lè rí kà Ọlọ́run bá mi ṣàánú yín bí la ilaha illallah ní fọ́ lójú ní dilétí ní rọlápá ní rọlẹ́sẹ̀ Ọlọ́run ayé ọ̀rọ̀ yín ò ní padà wá di tí wọ́n máa fi ẹgbà fún yín lóúnjẹ bí la hawla wala quwwata illa billah لا إله إلا الله محمد رسول الله اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من الدنيا والآخرة وما إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين لا حول ولا قوة إلا بالله ajá àbíkẹ́rímí ìdí mo hàn pé wà ń bí náà ni pé mo rí fọ́tò yín lókè Ọlọ́run bá mi ṣàánú fún yín kó sì bá mi ṣe dáadáa fún yín kó bá mi gbọ́rọ̀ yín sọ́sọ̀ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ bóyá come to Islam ní Ọlọ́run mọ̀ kó wà ó mọ̀ tá ń fẹ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin assalamu alaikum wa ila al-liqa á tún pàdé láìpẹ́ o á tún máa gbọ́ mi. ẹ ṣe sùúrù fún mi ẹjọ.